بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Kí Ọlọ́run, àyìn ìwọ Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ oore mèremère, oore tá lè kà tán, adúpẹ́. Ọlá wípé ọkàn wa dúpẹ́ jù báyìí lọ, má ṣàgbà lọ́pẹ́ fún wa. Adúpẹ́ pé ó ṣe wá lọ́mọ lẹ́yìn Ànábì Muhammadu. Adúpẹ́ wípé ó ṣe wá ní Mùsùlùmí. Adúpẹ́ pé ó fi wá sínú olùgbàgbọ́. Ọlọ́run má gba ìgbàgbọ́ rẹ lọ́wọ́ wa. Ọlọ́run má fara ni wa. Ọlọ́run má dààmú wa. Ọlọ́run má yẹ̀yẹ́ wa. Ọlọ́run má dá wa padà sẹ́yìn. Àtọrọ àánú Ọlọ́run, àtọrọ orí Ọlọ́run tí ò ní ìpẹ̀kun fójíṣẹ́ ńlá Ànábì Muhammadu. Àtọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run. Àtọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni ire, àwọn àfáà wa, àwọn òbí wa. Àtọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ wa. A kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin, ọmọdé àtàgbà tẹ́ ń wò wá gbọ́ wa, wípé àánú Ọlọ́run kó bá yín, àforíjì Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo wa, ọlá títóbi Ọlọ́run àtàánú ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A káàbọ̀ sí orí ètò wa, ètò yín, èyí tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́, tá ń kéwú lọ́dọ̀ àfáà àgbà tí ń kọ́ wa ní ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run, bá ti ń gbìyànjú rẹ̀ yìí, má jẹ́ ó jẹ́ sí ayé lásán, fún wa láníyàn rere tí ó jẹ́ àríládá rere gbà ń bẹ̀, wá gbà lọ́wọ́ wa, fi sínú òṣùwọ̀n iṣẹ́ rere wa, fi pa àwọn àṣìṣe wa rẹ́, sì wá ṣàlékún fẹ́ Ànábì sallallahu alaihi wasallam lọ́kàn wa, fi wá sínú àwọn tí wọ́n pẹ̀lú rẹ̀ ṣiṣẹ́ kódà bá tiẹ̀ lè lépa bá wọn, sáfù wọn ni ó já tòsí tó bá dijọ́ kan yìí, ọlá títóbi Ọlọ́run àtàánú ẹ̀. Ibi tá a dé níbi àwọn ìtàn tá à ń pa lọ fúnra wa, òun ni ogun Banil Mustalik tá Ànábì sallallahu alaihi wasallam ń lọ ní ọdún karùn-ún tó dé Madina, tí àfáà tí ń kọ́ wa ń kéwú sọ pé wagaziwuhu Banin Nadiri wajalao dhatu riqa'i ba'daha kama hakao. Ànábì sallallahu alaihi wasallam jagun Banin Nadir, àti sọ eléyìn àwọn ìṣẹ̀lẹ̀ ọdún kẹrin nù, àti sọ eléyìn sẹ́yìn. Wàjálàwò àti bá Ànábì sallallahu alaihi wasallam ṣe ní káwọn Banin Nadir, àwọn Yahudi tí wọ́n jẹ́ Yahudi Banin Nadir, tánàbì ní kí wọ́n jáde Madina, àwọn tán gbìyànjú àti pa òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam. Bákan náà Zatu Riqa, ojú ogun tí wọ́n lọ, tí ẹsẹ̀ wọn ti ń ya, tí wọ́n ń de nǹkan mẹ́sẹ̀, ta ní Abu Musa al-Ash'ari ń pìtàn rẹ̀ fún àwọn sàhábà tẹkuntẹkun, tẹ́rù tún bà pé tí èṣe dodo ládàá àwọn lòun ti nà sáfẹ́fẹ́ yìí. Àtàwọn tó ṣẹlẹ̀ lójú ogun náà, ọdún kẹrin ló ṣẹlẹ̀, ba'daha kama hakau, ó ṣẹlẹ̀ lẹ́yìn yìí tá a ti sọ ṣáájú, gẹ́gẹ́ báwọn onítàn ṣe gbà wá. Wa qailun fiha salatu qusirat wal khamru hurima fa fillati khalat. Bẹ́ẹ̀ lára àwọn tó sọ pé wa qailun, ara ni tó sọ pé fiha salatu qusirat, ọdún kẹrin yìí náà ni wọ́n gé ìrun kúrú, ìrun aṣèrìn àjò, ní pé ẹ máa kí ní méjì méjì, ní pé àkọ́kọ́ ìrun méjì méjì tá a máa gé kúrú yẹn tí ó wáyé ọdún kẹrin yẹn náà ló wáyé lórí ìrìn àjò Zatu Riqa tá a sọ fúnra wa ní èyí tá a sọ̀rọ̀ gbẹ̀yìn. Wal khamru hurrima, bẹ́ẹ̀ náà ni ọtí mímu ọdún kẹrin ni wọ́n ṣe léwọ̀, ẹ̀mí wá fò nígbà tá ń bá láyé lọ.
ẹ̀dún kẹrin yẹn náà ni àyà ẹ má mutí mọ́ sọ̀kalẹ̀ tọ́lọ́run ọba àlekè ọlá ń sọ nínú ǹjẹ́ Suratu Nisa kọ́ ń pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytani fajtanibuhu. Ọtí mímu, tẹ́tẹ́ títa, bẹ́ẹ̀ ni ká máa lọ pa ẹran sídìí òkúta, wọ́n pa ẹran sídìí Ògún, àti azlam, àwọn tí wọ́n máa fẹ́ ṣe nǹkan kan tó dáwọ́lé ní tí wọ́n bá ṣe, ó fẹ́ ṣe ìyàwó, ó fẹ́ ṣe ìrìn àjò, ó fẹ́ dáwọ́lé bísínẹ́sì, wọ́n wà lọ lé aláyẹ̀wò nípa ẹ bá mi yẹ̀ wò, àwọn wà da nǹkan kan lẹ̀ láti fi lè mọ̀ sóore ní àbábúrú èyí tó bá jáde. Ó ti ní bá ṣe máa ra, ó ti ní èyí tó jóore, èyí tó jáburú mú kan, wọ́n bá ti ní odíjú mú kan tí ìtọ́ wa mú wá jóore, oore ìrìn àjò tó fẹ́ lọ yìí, èyí tó mú jáburú, aburú ìrìn àjò tó fẹ́ lọ yìí. Gbogbo ọ̀nà tí wọ́n bá ń gbérú àyẹ̀wò bẹ́ẹ̀ gbà. Olúwa ní rijsun min amali shaitan, ìdọ̀tí ni wọ́n nínú iṣẹ́ àṣetánì ní fajtanibuhu, ẹ jìnnà sí la'allakum tuflihuna, bóyá ẹ lè jèrè. Wọ́n ní ọdún tí ìṣẹ̀lẹ̀ yìí àyà yìí sọ̀kalẹ̀, ọdún kẹrin tánàbí sallallahu dé Madina, ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin S.A.W ibn Abi Waqqas, ó lọ mutí ní sàhábì Ànábì pàtàkì, ó lọ mutí ní àgódè kan ní Madina, ó mutí náà, ọtí náà para. Bí wọ́n ti wá mutí iṣẹ́ mọ̀ ilé ọtí, oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n máa jẹ yọ́nbẹ̀, wàhálà sì pẹ́ ṣẹlẹ̀, ìjà fìtínà, ẹ rí i pé bí night club, bí ká ní wọ́n jà túká ń bẹ̀, wọ́n la nǹkan mọ́ra wọn lérí, wọ́n ṣe ra wọn léṣe, wọ́n lẹ́ ẹlòmíì ò ní mẹ́ni tó ṣe wọn léṣe. Yọkàn bá rẹ̀ létí kọ́tà kan ní alẹ́ mọ́júmọ́, gbogbo igi mú rẹ̀ ti fàya, ta ló ṣe é léṣe, ta ló kò ní mọ̀, wọ́n ti yọ dúdú owó tí ń bẹ́nu pọ́ọ̀sì ẹ̀, àwọn dà sí, àwọn kà sí fọ́ọ̀nù, àwọn lọ́tí mọ́ láìkì irú nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run wá S.A.W ibn Abi Waqqas radiyallahu ta'ala anhu, wọ́n lọ wá mutí para, ara Mẹ́kà sì ní inú àwọn tó tẹ̀lé Ànábì ṣe hijira wá láti Mẹ́kà lọ Madina. Nígbà tó wá mutí kọ̀mọ̀ntì ń sọ mọ́, ní bá ń sọ wípé ẹ̀yin ará Madina, ẹ̀yin tẹ̀ ní bíbí tẹ̀ níran yìí, tí bá ṣe pa wá lu yín, àwa dá yín lọ́lá. Àwọn ọ̀rọ̀ tí ó bí ará Madina nú ní sọ. Nígbà tí wọ́n ń sọ bẹ́ẹ̀, àwọn ará Madina táwọn náà wà ń bẹ́ẹ̀, bí wọ́n ṣe gbé parí nù, ó bí ṣe di pé wàhálà ṣẹlẹ̀ nù, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa jà ní ilé ọtí nù. Wọ́n ń jà, wọ́n ti mutí yó, àwọn kọ́ wọ́n ń sọ̀rọ̀ mọ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa jà nù. Wọ́n á jà ìró tẹ Ànábì sallallahu alaihi wasallam létí. Ó ṣe gbà yẹn náà ni ayé mọ́ mutí mọ́ finally sọ̀kalẹ̀. Àwọn kan ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ tí ń lé wọn díẹ̀díẹ̀ kúrò nídìí ọtí. Ẹ má mú tẹ́ bá fẹ́ kírun. Ṣáájú ìgbà náà, àyà tó ti kọ́kọ́ sọ̀kalẹ̀, kódà àwọn tún sọ̀rọ̀ ọtí ní di bíbí ìgbà pé ń ròyìn ẹ̀ dáadáa. Ń pé tattakhiduna minhu sukran. Ń pé Ọlọ́run ń sọ àwọn oore tó ṣe fún wa. Ń pé àwọn igi wọ̀nyí àtàwọn èso tí ń wá látẹ̀rí àwọn igi wọ̀nyí, ṣebí náà lẹ́ máa fi mú àwọn díríǹkì tẹ́ máa júùsì ẹ̀, àtàwọn díríǹkì tẹ́ máa mú tí máa intoxicate yín, ṣe bíbẹ̀lẹ̀ tí mú jáde kí ló tẹ̀ nísìn àwọn Ọlọ́run ọba. Kò sọ pé ká mọ̀ mú, kò ní a mọ̀ mú lọ, nǹkan kà sí wa lọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀sùn. Kó tó wá di pé ẹyé máa mutí mọ́ nígbà tẹ́ fẹ́ kírun, tẹ́ bá fẹ́ kírun sọ̀kalẹ̀, ẹyé máa mutí mọ́ tẹ́ bá fẹ́ kírun. Ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ, àmẹ́ṣẹ̀ tí ń bẹ ń bẹ, ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ, àǹfààní náà ń bẹ ń bẹ, àmẹ́ṣẹ̀ tí ń bẹ ń bẹ ju àǹfààní tí ń bẹ ń bẹ lọ. Ṣé mọ̀ pé kò tí ì là á mọ́lẹ̀ pátápátá. Kó tó wá di pé àyà yìí wá sọ̀kalẹ̀ pé a ní ẹ jìnnà sí fajtanibuhu, ẹ jìnnà sí la'allakum tuflihuna, kẹ́ ẹ lè jèrè. Ó ní innama yuridu shaitanu, ní tí ṣètánì ní nípalẹ̀mọ́ fún yín, liyuqi'a bainakumul adawata wal baghdha fil khamri wal maisiri. Yóò máa fi ọtí àti tẹ́tẹ́ yóò máa fi dájà lẹ̀ láàrin yín. Ẹ̀rí ìjà tó ṣẹlẹ̀ láàrin S.A.W ibn Abi Waqqas àtàwọn sàhábé míì tán jára Madina tán padà ń búra wọn nílé ọtí. Bí àyàn bá ti mutí kò ní mọ̀ tí ń sọ wọn, kódò lè kọ ìyàwó lẹ̀, ọlọ́tí ó lù ìyàwó. Àbẹ́ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́tí ni. Èyí tí kì í sábà náà ìyàwó kéré nú wọn. Torí jàgídíjàgan wà lára ẹ̀, tó bá ti mutí kò ní mọ̀ tóun ń ṣe mọ́, yóò sọ̀sọ́kúsọ, yóò ṣèṣekúṣe. Yóò mọ̀ àti àṣírí rẹ̀ tí ò yẹ kó sọ síta yóò sọ. Ẹ̀rù Ọlọ́run bà mí níjọ́ kan tí mo rí ọ̀mùtí kan, nínú ẹni tí mo ń ṣàpọ́nlé rẹ̀, ìyìn rí nígbà tó mutí rí. Máa ṣàpọ́nlé rẹ̀ bí ọmọ ní máa ń ṣe sí tí ń bá ti rí. Àyè ti díjọ́ kan mo tó ti yóò àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì àṣírí láìfù rẹ̀ tí ò ṣe é gbọ́ sétí
ní bá ń to gbogbo ẹ̀ lẹ̀ fún mi sáà pé ṣé bọ́ tí ṣe mọ́ sàwọn èèyàn ní ó gba gbogbo aṣọ àpọ́nlé àti gbogbo aṣọ yí ara rẹ̀ ó dẹ̀ bọ́ ọ́lẹ̀ fún mi níjọ́ náà ọlọ́run sọ wá ń bẹ̀ ọlọ́run ní innama yuridu shaytanu palẹ̀mọ́ ṣètánì ní pé an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamr yóò máa fi ọtí mímu dá ọ̀tá lẹ̀ láàrin yín yóò dẹ̀ fi máa dá fìtínà lẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ náà kò sẹ́ni tí wọ́n jẹ́wọ́ rẹ̀ tí ó wàá celebrate pé ẹ bá mi jó ẹ bá mi yọ̀ wọ́n ti jẹ́wọ́ mi o èyàn darí ilé tẹ́tẹ́ kan jẹ́wọ́ ẹ̀ kínú rẹ̀ ó dùn ẹ máa jẹra yín láyò ẹ máa jẹ́wọ́ ara yín lọ́nà tí ò tọ́ láfi ní ẹ jìnnà sí i wa yasuddakum an dhikrillah bẹ́ẹ̀ ni tẹ́ bá ti mutí sẹ́ni tó bá mutí máa rántí ọlọ́run ni ní kọnú ọlọ́run nígbà tẹ́ bá ti mutí ṣètánì fẹ́ jẹ́ mọ́ mutí kẹ́ mọ́ bá àmọ́ rí táìmù rójúráyè fi rántí ọlọ́run wa ani salati kẹ́ mọ́ rírun kí fa hal antum muntahuna ṣe wàá jáwọ́ báyìí ṣe ti wá rí kó yẹ kẹ́ jáwọ́ ọdún kẹrin ni òfin mọ́ mutí ó sọ̀kalẹ̀ kété tó dẹ̀ sọ̀kalẹ̀ ni àwọn sàábì ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ sànábì lẹ́nu kété àwọn ijó pé wọn fi gbàgbé wọn dọ́là ẹnìkan tóun fi tiẹ̀ dọ́là wọn pè ní Ibn Qais ó fẹ́ lọ gba Islam wọn lọ wá gba ọ̀nà ibì kan Mẹ́kà kọjá ó gbúrò ànábì sallallahu alayhi wa sallam lọ́wọ́ ń ṣèrìn àjò lọ Mẹ́kà pé òun fẹ́ lọ gba ẹ̀sìn rẹ̀ ní àwọn kèfèrí kan tó bá pàdé lọ́nà wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti discourage ẹ̀ ó fẹ́ lọ gba ẹ̀sìn tó bá mọ̀ gbà ó mọ̀ nílé ṣe ṣìnà mọ́ ní mi ṣe ṣìnà tẹ́lẹ̀ náà bóun ṣe jẹ́ lẹ́bọ̀ òun ṣe ṣìnà tẹ́lẹ̀ náà tó bá mú ìmọ̀ jẹ́ kí yàn mutí tí ó bá ti gba ẹ̀sìn yẹn tọ́lọ́tì yẹn nìkan ni òbí mi lára mu mi ò lè ṣe kí mọ́ mutí o wọ́n ní ẹ̀ lójú ó padà pé ọtí yẹn ò tẹ́ mi lọ́rùn ọtí tọ́gbọ́ pé òun ò ní lè mú mọ́tò òun bá gba Islam wọ́n sì ní kọ̀pẹ́ kó jìnnà lọ jáde láyé ó fi gbàgbọ́ rẹ̀ dá ọ̀la ọlọ́mọ sọ̀rọ̀ wá bẹ́ẹ̀ gbogbo ọtí wọn náà mutí tó gbégbó rẹ̀ sẹ́nu tó fẹ́ yọ tètè gbìyànjú kó tètè jáwọ́ ń bẹ̀ kíkú tó ká ọmọ bẹ́ẹ̀ ìyá ọlọ́run ọba lágbára kété tí àyà yẹn sọ̀kalẹ̀ Anas ọmọ Málíkì ní ilé ọtí lòun ti ń ṣiṣẹ́ Abu Talha bísínẹ́sì ti ń ṣe sàbí ànábì nínú àwọn tán jagun Ohudu ta ni wọ́n fara gbogbo ń bẹ̀ tẹ́ ẹ bá gbàgbé bísínẹ́sì ti ń ṣe bísínẹ́sì ọtí nínú ọmọ tí ń lò sale boy tí ń bá tọ́tí Anas ń jọmọ kékeré ó ní tóun ṣe nù tóun fi ń rówó jẹun tóun fi ń rówó mú lọlé ṣé ìmọ̀ pé kíru wọn yẹn kìí ṣe ẹni tí mu tí nìkan lọ̀rọ̀ yìí máa affect jù àwọn tán fi ń ṣe business ní affect jù chespi capital àwọn gbogbo investment wọn ìdí ọtí ni ṣọ́ọ̀pù ọtí ló ṣílẹ̀ ń ṣiṣẹ́ ní company ọtí àyà wa sọ̀kalẹ̀ pé ẹ mọ̀ mutí mọ́ ṣé ìmọ̀ pé yóò mọ̀ pé oníkóhùn tí wọ́n rí nǹkan mọ̀ fi di ìyàwó àtọmọ ṣé káwọn ìyàwó òun máa tọrọ bára káàkiri ní àtọmọ òun yóò máa wá fatiwa tó lè favour situation rẹ̀ Anas ọmọ Málíkì ní àwọn òṣè méní méjì ibi táwọn gbé àrọ ọtí ńláńlá sí táwọn distribute ẹ̀ àwọn sì lọ gbé àwọn dẹ̀ làmọ́lẹ̀ tí ọtí bẹ̀rẹ̀ sí ní máa dà tí ń ṣàn káàkiri gbogbo Mádínà gbogbo ẹni tó ní igbá ni o àbí wọ́n ṣe ń pè kòkó ńláńlá ni o tọrọ ọtí sí bíbà kálukú ń kó jáde kálukú ń wá fọ́tì ẹ̀ níta wọ́n lómi ọtí ó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣàn káàkiri Mádínà bí àgbàrá káàkiri báyìí bí tí wọ́n ní nílédé kálukú implement ẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn èèyàn máa fún ní second thought tí ń pè àbí kémi ọtọ́jú tèmi àbí kí n mú eléyìí tán náà tí n bá mú eléyìí tán ìmí ìlà àníra ìgbàgbọ́ tó yè koro lẹ́ẹ̀kan náà tọ́lọ́run bá ti pàṣẹ táwọn náà bá ti pàṣẹ wọ́n tẹ̀lé Ọlọ́run sọ̀rọ̀ àwa náà bẹ́ẹ̀ wọ́n dá ọtí wọn nù wọ́n lẹ́nìkan á bá ànábì sallallahu alaihi wasallam ń sọ fún ànábì pé owó ọmọ òrukàn ní ń bẹ lọ́wọ́ òun wọn náà sì ló ní ká má jẹ́wọ́ ọmọ òrukàn ń jẹkújẹ ká sì mọ báwọn invest rẹ̀ kí zaka má bàa jẹ ẹrùn kó má bàa parẹ́ tora yọ zaka rẹ̀ lọ́dọọdún owó ọmọ tí bàbá rẹ̀ fayé lẹ̀ tí ò tí dàgbà á yọ zaka rẹ̀ lọ́dọọdún tàbá ń yọ zaka rẹ̀ lọ́dọọdún tá a mọ invest rẹ̀ owó yẹn padà bá dúgbò ẹ̀ padà bá zaka lọ investment tó ń kó dodo ẹ̀ lélẹ́rí ọtí ni ọmọ ọlọ́mọ tó bá dàgbà tí ó bá bá owó nǹkan anábì ní parun torí ń béèrè lọ́wọ́ anábì pé ǹjẹ́ mo lè tà á fáwọn jù èmi ò ní mú ní ìsìn ní tà á fún mùsùlùmí tí ó mú àmọ́ ṣé mo lè tà á fún àwọn jù táwọn mú tí wọn ká fi lè rí kápítọ̀ owó yìí gbà padà anábì ní rárá inna Allaha idha harrama shay'an harrama thamanahu tólúwa bá ti pè nǹkan léèwọ̀ owó orí kíní ẹ̀ náà ti dèèwọ̀ èmi èmu tí èmi kan tà ní èmi èmu gbómo kan tà ní ẹ̀ṣẹ̀ táwọn tán mú gidigidi tí wọ́n ń gbà níwọ̀n náà ń gbà ọkàn tara rẹ̀ jẹ ni
fẹ́ kan gbé sẹ́nu kọ́ mọ́ mú jẹ́jẹ́ èmi èmu tí mo kàn ta ni kò ní ìtumọ̀ èmi èmu gbó mo kàn ta ni èmi ò mú kókè mo kàn bá wọn gbé ni wọ́n kàn fi rán mi ni torí kí n lè rówó ń bẹ̀ ìwọ àtàwọn tán mú nǹkan kan náà ni gbogbo ntọ́lọ́n bá ti lóhùn ṣe léèwọ̀ ọ gbọ́dọ̀ tírèdì nǹkan yẹn òòṣà ni wọ́n ń tà àfáwọn tán ń sìn ìwọ ọba wọn sìn wọ́n lọ mọ́ṣáláṣí àmọ́ ń ta àwọn èrè tán fi ń sin òòṣà àti gbogbo nǹkan èlò tí wọ́n ń lò ń bẹ̀ inna Allaha idha harrama shay'an harrama thamanahu gbogbo ntọ́lọ́n bá ti ṣe léèwọ̀ owó erí kíní yẹn náà ti di èèwọ̀ ìyẹn ló bí àríyànjiyàn recently láàrin àwọn contemporary scholars nípa ọ̀rọ̀ perfume tó ní spray ṣe ń pè ràn perfume méjì ló wà perfume wọn ní oil tá kàn fi rárá tẹ́ tọwọ́ bọ̀ àbí kẹ́ fi wọ́n ti fi igi kan síbẹ̀ tẹ́ fi kanra báyìí tẹ́ fi nu ara tẹ́ fi nu body tí ò ní spray ìyẹn ẹnu kò sí pọ́tọ́ torí wọn kì í sábà fi alcohol wọn kì í sábà mix yẹn mọ́ ṣẹ́rí kó lè ní spray tí ó máa jáde dáadáa yẹn wọ́n máa nídìí àti fi àwọn ẹlẹ́mẹ́ǹtì àbí substance alcohol díẹ̀ síbẹ̀ n tó lè intoxicate ni but kì í ṣe alcohol tó wà fún mímu tá bá ní nǹkan jẹ́ alcohol kò túmọ̀ pé gbogbo ẹ̀ mímu ní gbogbo ìgbà èmi wà tí ò ṣe é mú ń bẹ̀ kódà tí yẹn bá mú yẹn lè já sálkìyámọ̀ but it máa intoxicate wọ́n máa fi sínú àwọn perfume tá ń lò yẹn tọ́ èmi wá sí ṣọ́ọ̀pù mo fẹ́ máa ta perfume ṣe kí mò ń ta alcohol indirectly náà ni mò ń ta nǹkan tó l'alcohol nínú tẹ́sí tí yẹn bá gbé mu tó bá gbé perfume mu yóò intoxicate ẹ̀ yóò dá láàmú jọ tí ju gbógan lọ́ngbà mi kí ni ìdájọ́ rẹ̀ so àwọn contemporary scholars yìí wá ń fa mara wọn lọ́wọ́ lẹ́yìn fẹ́ràn àwọn àfáà tán fi ní perfume lílò tó bá ní spray àwọn ọ̀faramọ́ ń tà nítorí wípé wọ́n gbà pé títà òun rówó níbi nǹkan tí ọ̀tọ̀ ni ẹlẹ́ẹ̀kejì àdìsí Anasi tí mo sọ lẹ́ẹ̀kan tó ní àwọn wá bẹ̀rẹ̀ sí ní mọ́ fọ́ gbogbo kéńgbé ọtí wá ń dà á lẹ̀ ní Mọ̀dínà wọ́n fa mara wọn lọ́wọ́ àwọn àfáà tí wọ́n fara mọ́ ẹni làwọn rí táwọn fi hàn pé n tó fi mú wọn lè dà á lẹ̀ tá ànábì òsì ní n tẹ́ ń dà á lẹ̀ yí ọ̀dà ẹ lọ́ọ́ dà sínú igbó ẹ lọ́ọ́ dà síbi tí ẹ̀yìn ìlú tán dà á sí gbòòrò ìtumọ̀ rẹ̀ ní pé ọtí kì í ṣe ẹ̀gbin múmu rẹ̀ ní kọ̀tọ́ ọtí yàtọ̀ sí ìtọ̀ tí ò gbọdọ̀ kan ni lára táàfi sọ pé ẹ̀gbin ni kíní yìí tó bá kàn mí lára ó ti dẹ̀gbin ṣe mọ̀ pé nígbà tá a ti ní substance ọtí díẹ̀ ń bẹ nínú perfume tó ní spray tí n wá kí n fin sára ìjọ́tọ̀ àbí ọ̀tọ̀ nítorí bí ìgbà pé mo fi ọtí sára ni ǹjẹ́ tá a bá da ọtí sára tọ́tí bá dà sí ni lára ṣáà lè fi aṣọ òun kírun ṣáṣọ òun ó mọ́ àbó nídìí ká fọ ibi tọ́tí dà sí bí aṣọ ní kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣe fọ ibi títọ́ bá dà sí tá a ṣe fọ níbi aṣọ ìjọ tí fún rẹ̀ náà as a substance ìjọ jẹ́ nǹkan kan tí ó jẹ́ halali ni àbí haramu kì í ṣe múmu rẹ̀ haramu ni àmọ́ kọ́ dà sí ni lára ṣẹ́gbin ni àwọn afáàtàn pé lẹ́gbin ni Ọlọ́run ní rijsun min amali shaitan ẹ̀gbin ni ìdọ̀tí ni nínú iṣẹ́ ṣètánì àwọn afáàtàn lọ́tọ́ wọ́n fi àdìsí Anasi yẹn jẹ́rìí pé wọ́n dà á sí gbòòrò Mọ̀dínà tó bá jẹ́gbin ni wọ́n ń dà á lẹ̀ ni Ànábì ó sọ fún wọn pé ẹ yé dẹ̀gbin lẹ̀ mọ́ kó mọ́ ríjísù tọ́lọ̀ ń pè nínú Al-Qur'an yẹn pé ẹ̀gbin ni kìí ṣẹ̀gbin physical one ẹ̀gbin nípa ẹ̀gbin màánàwí ni ríjísù màánàwí ni ẹ̀gbin tí kìí ṣe tó ṣe fojú rí ń pé ẹ̀gbin ni ẹ rí i pé tẹ́tẹ́ títa náà Ọlọ́run dákọ̀ òun náà ń bẹ̀ ó jọ pé gbogbo wọn lẹ́gbin papọ̀ ni ìṣe yẹn ṣe máa ń sọ pé ẹni tí bóyá lúdò ní o àbí káàdì náà làwọn èèyàn ń ta tán fi ń ta tẹ́tẹ́ àbí bọ́ọ̀lù làwọn èèyàn ń gbá tó di tẹ́tẹ́ mọ́ ọ lọ ṣé tí bọ́ọ̀lù bá ti wá kàn yẹn lára ó ti dẹ̀gbin so ẹ̀gbin tá a pè é kò ẹ̀gbin tí kìí ṣe ẹ̀gbin physical àbí visible ẹ̀gbin ni kò wà visible ìyẹn ni pé concept pé yẹn ń ṣe tẹ́tẹ́ àbí yẹn ń mutí yẹn gẹ́gẹ́ lẹ́gbin kìí ṣe pé ọtí fún rẹ̀ as a substance ni ẹ̀gbin yẹn sì lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà dúró lé lérí ní pé kí á fi perfume sára kò túmọ̀ nípa aṣọ yẹn ọ̀wọ́run ní pé aṣọ yẹn ti wá dọ̀tí àbí ó ti lẹ́gbin lára ní láti fọ̀ ká tó fi kírun àbí kó kàn wá lára náà directly àbí ká sì wá la fẹ́ trade afẹ́ mọ́ ta
nígbà tẹ́ pé títà táǹtà àtàfẹ́ nìkan tó fẹ́ gbé mu abẹ́rẹ́ nìkan tó ṣí ṣọ́ọ̀bù pẹ̀fúmù nítorí ẹnìkan tó fẹ́ mu pẹ̀fúmù so kò sẹ́ni tí ń mu kó mọ́ substance alcohol yẹn kìí ṣe èyí tó ṣe é mu èyí tí kò ṣe é mu ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn kì í mu rú ẹ̀ gẹ́gẹ́ bí norm àti custom àwọn èèyàn wọn kì í mu so lílò fún nǹkan míì ni so èyí tó yanjú tó clear sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa jù ní pé halali ni kò sí aburú mbẹ̀ náà ẹ já mọ́ tẹ̀síwájú ibi tá a wá pa ìtàn náà dé ẹ já padà sọ́dọ̀ àfa àti ńkọ́ alẹ́kọ̀ọ́ ó ní wàlhámùrù hurrima fàfilẹ̀ tí khalat wọ́n ṣe ọtí léèwọ̀ ní ọdún kẹrin yẹn a ó fàfilẹ̀ tí khalat àwọn kan dẹ̀ ní ọdún kẹta ní ọdún tó ṣáájú ẹ̀ wàkílá fi ha ayatu tayammumi àwọn àfa onítàn kan sọ fún wa pé nínú ọdún yẹn náà ni aya tayammum lérí ìrìn àjò Banil Mustalik tá ń pàtàn rẹ̀ lọ tá a fi dánu dúró ní ìta sọ̀rọ̀ gbẹ̀yìn ta ní ìyàwó Aisha ń wá ẹ̀rìngì rẹ̀ níbẹ̀ ni aya tẹ́ bá fẹ́ kírun tẹ́ rómi ṣàlùwàlá ẹ lè ṣe tayammum ẹ lè fi yẹ̀pẹ̀ àbí gbogbo nǹkan tí bá mọ́ sọfẹ́sì lórí ilẹ̀ tó bá mọ́ ẹ lè fi ṣàlùwàlá nípe ńgbà náà ni aya ní sọ̀kalẹ̀ èyí sì ṣe páyì rómi nìkan pé a wá omi àárí ìgbà mí omi lè wà torí fa ńlá tẹ́jìdù mọ́ àn tẹ́ ẹ̀ bá rómi ẹlòmíràn pé ṣe bómi wà ẹni tó wá rẹ̀ tí wọ́n ní kó má fi omi kanra lọ́spítù bí ó ní skin problem àwọn dókítà wa sọ fún un pé o ò lè fomi kanra ní rùsín àbó légbò lára tí ò ṣe é fomi kan tómi bá gbọnú ẹ̀jẹ̀ yẹn yóò di problem fún àbí kó gbé abẹ̀já sálkìyàmọ̀ ní sọ fún pé wọ́n ní ẹni tí ó bá rómi nìkan ni kó lò wọ́ sí rómi òun náà ẹlẹ́gbẹ́ pé kò rómi ni omi lè wà nítòsí o àmọ́ kò ṣeé lò fún tó bá lò yóò ṣàkóbá fún àlàáfíà rẹ̀ yóò ṣàkóbá fún ẹ̀mí rẹ̀ so ẹlẹ́gbẹ́ pé kò sí omi nítòsí náà ni abómi yẹn wà níbì kan ìkòkò wà ń bẹ kìnìún wà ń bẹ omi wà nítòsí omi lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí odò ní àmọ́ kìnìún ní létí odò yìí ejò ńlá lárabàtì ní ọ̀ní ní létí odò yìí àbí àwọn kan fa wàhálà ń bẹ ibi ò safe wọ́n ní wọ́n ń jara ayọ̀tì kan bẹ tẹ́ bá lẹ́ẹ̀dẹ́ fẹ́ lọ lómi ti pa ẹ̀fẹ̀mí wéwu fàyín lam tẹ́jìdú mọ́ a nínú ẹni tí òru mi lẹ́yìn náà wà ọdún ní àyà tayammum náà sọ̀kalẹ̀ lérí ìrìn àjò Banil Mustalik tí wọ́n lọ kádà salatul khawfi ma'a khulfin numi bẹ́ẹ̀ ni salatul khawfi ìrun ìbẹ̀rù ìrun tá a bá wà lójú ogun bó láṣekì ogun zatu riqa ta lẹ́sẹ̀ wọn ti ń ya wọn níbẹ̀ ni òun náà ti sọ̀kalẹ̀ àmọ́ ma'a khulfin numi àmọ́ wọ́n jiyàn sí lẹ́yìn ọdún wo gẹ́gẹ́ ni ọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀gbà wá lérí ìyàn jíjà ń bẹ̀ ìgbà tó wá dọdún karùn-ún táwọn ìṣẹ̀lẹ̀ ọdún karùn-ún náà ń tẹ̀léra wọn ìyẹn là ń bá lọ tá a fi sọ̀rọ̀ débi gazuwa Banil Mustalik èyí tí anabi sallallahu alaihi wasallam mú yàwó Aisha dání ta lọ́pọ̀lọpọ̀ àwọn tó tẹ̀lé anabi lọ mùnáfìkì ni wọ́n ta ní nítorí nǹkan ogun ni wọ́n fi tẹ̀lé anabi sallallahu alaihi wasallam lọ wọ́n sì wá rí nǹkan ogun ọ̀hún ọ̀pọ̀ wọ́n ń bọ̀ lọ́nà ni wọ́n ń béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam pé àwọn obìnrin táwọn rí ǹjẹ́ àwọn lè máa ṣe withdrawal táwọn bá ń bá wọn láṣepọ̀ tá a fi sọ̀rọ̀ nípa ìjọ́tọ́ kí a máa ṣe family planning tá a fi sọ níwọ̀n bá ń pẹ́ Madina yẹn náà wọ́n wá ń bọ̀ wá àyà tayammum sọ̀kalẹ̀ ó ti kù dẹ̀dẹ̀ kan wọ Madina ìrìn àjò tí ń kù bí ìrìn àjò ọjọ́ méjì wọ́n á sọ̀kalẹ̀ níbì kan bí wọ́n sọ̀kalẹ̀ sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ìṣẹ̀lẹ̀ tí wàá ṣẹlẹ̀ sí wípé ó lóun lọ ṣe bùkátà òun lọ hísì ara àwọn níbì kan ṣàyẹn pé kò sí tọ́ílẹ̀tì wọ́n lọ lo gbansasa kan náà ni òun ṣá lọ ìgbà tóun wá dé padà ó jẹ́ ìgbà tí wọ́n ti ń kéde wọ́n ti ń palẹ̀ wọn pé kíkálùkù gbéra o a ti ń lọ o kíkálùkù gbéra o a ti ń lọ o gbéra o a ti ń lọ bí kíkálùkù tóun ti ń palẹ̀ mọ́ tóun ti ń ṣa gbogbo nǹkan wọn jọmọ́ra wọn sí tòsí ló bá ṣàfẹ́kù wọ́n ṣe ń pè lẹ̀kẹ̀ kánú àwọn lẹ̀kẹ̀ rẹ̀ ó ṣàfẹ́kù ẹ̀ ń bolówó wa ń bolú kíní kàwọn ó wà lára àwọn nígbà tóun lọ tọ́ílẹ̀tì lẹ́ẹ̀kan tí èsì pé ibi tóun ti lọ tọ́ílẹ̀tì ló ti jábọ́ lára òun ló bá rò pé nǹkan tí ó easy fóun láti sáré lọ láti sáré padà tóun òun sì bá wọn lérí àwọn èèyàn sì wà lérí ìpalẹ̀ mọ́ kálukú tí ì ṣe tán àmọ́ kálukú ti ń yíra padà ó yẹ já lọ bó ṣe sáré gbéra lẹ́ẹ̀kan náà nù ó di ibi tí ó ti lọ ṣe gá nígbà tó débẹ̀ ó wà ó padà rí orí ti ń wá ó mú lẹ́kẹ̀ ọ̀hún
ìgbà tí ó padà sí kámpù wọn tí wọ́n sọ̀kalẹ̀ sí ọba ìpè gbogbo àwọn èèyàn ti lọ kò bẹ́ẹ̀ nìkan kan bẹ̀ mọ́ àwọn tí wọ́n ibi tí àwọn Aisha máa wà ẹ rí i pé àwọn ràkúnmí ilẹ̀ lárúbá tẹ ẹ bá máa rí àwọn kíni bóyá dọkumẹ́ntì wọn tán fi máa ṣe àwọn fíìmù wọn jọ̀hún wọ́n máa ń ní kíní kan wọ́n pè ní haudaji yẹn ní máa wà lẹ́yìn ràkúnmí ok àwọn tẹṣin náà máa ń ní kódà àwọn tìlú èbó gbogbo àwọn lọ́balọ́ba jọ̀hún máa ń lò tán bá gbẹ́ṣin síwájú bóyá ẹṣin kan àbẹ́ṣin méjì kíní kan wà lẹ́yìn tẹ́ṣin yẹn wọ́n máa fà lọ báyìí haudaji lárúbáwá ń pè wọ́n kọ́ bí ilé kékeré báyìí nínú rẹ̀ ní àwọn lọ́lọ́ jókòó sí so ìmí yóò jẹ́ pé orí ràkúnmí gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ṣe sí wọ́n rà akọ yóò jẹ́ bí ilé kékeré báyìí yóò fúyẹ́ lérí ràkúnmí àwọn sàhábì ànábì àyà hijab ti sọ̀kalẹ̀ nípa ẹ má wojú àwọn ìyàwó ànábì mọ́ àwọn ìyàwó ànábì náà ò ní máa mix pẹ̀lú àwọn ọkùnrin mọ́ ṣé ìyàwó Aisha ń bẹ lórí ràkúnmí àbí ò sí ń bẹ kò hàn sáwọn tán ń fa ràkúnmí yẹn àwọn sáré kó ti yá wọ́n sì gbé ràkúnmí dìde wọ́n ṣe bí ìyàwó Aisha ń bẹ lórí ràkúnmí yẹn nínú kinní yẹn wọ́n hàn mọ́ pé kò sí ń bẹ báwọn ṣe ń fa ràkúnmí lọ ti wọn nù ìgbà tí ó dé kò bá nǹkan kan mọ́ kò bẹ́ anybody ó dààmú ó lóun lépa wọn pé bóyá kó òun sáré mú wọn lé pé bóyá wọn àti ìrìjìnà òun sáré òun ò rí wọn tòsí ló tún wá rò pé tóun bá ní kóun tún máa wá wọn lọ tán bá padà wá wọn tì láàrin wọn ń bẹ ó ṣeéṣe kán rán ni padà wá wọn ò tiẹ̀ rán ni padà wá ni pé ẹ lọ́ọ́ wò lẹ́yìn kí ní ṣẹlẹ̀ tán bá tún rán ni padà wá tí wọn bá wọn tó wá di pé àwọn míì sí ara wọn kò ní dá káwọn tà sí ara wọn lọ́ bá padà wá sí ibi tí wọ́n wà pé tá a bá mọ bí à ń lọ a ṣáà mọ ibi tí a ti ń bọ̀ ó jókòó síbẹ̀ ń retí pé bóyá ẹnìkan padà wá sẹ́yìn inú gbogbo àwọn tán lọ ọ̀hún tí wọ́n bá ti róhùn ibi tó wà lọ́ba ṣèṣì sùn lọ síbẹ̀ nígbà tó sùn lọ ní sàábì kan dé wọ́n ń pè ní Safwan òun ló wá rí ó ní wa kana qad arafani qabla al-hijab ó dẹ̀ ti mọ̀ mí tẹ́lẹ̀ rí kí ẹ máa bójú ẹ máa cover ara káyà yẹn tó sọ̀kalẹ̀ ló ti dá mi mọ̀ so ó easy fún láti recognize ẹ gẹ́gẹ́ bí Aisha yàwó ànábì kan yàwó ànábì ni ó ní inna lillahi wa inna ilayhi raji'un náà tí sábì yẹn pariwo pé ha òun náà sì ní ó tẹ̀lé wọn lọ sójú ogun ọ̀hún ni nǹkan kan ló dáhùn náà dúró tírìn rẹ̀ fi falẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un náà tó pariwo ohun rẹ̀ lòun gbọ́ látojú oorun tóun fi dìde òun bá sáré fa khammartu wajhi bi jalbabi onílẹ̀ kan náà lòun sáré fi jalbaba bu ojúlẹ̀ kan náà lọ́wọ́ agbéra nǹkan mi ẹ̀ wá sí ìtòsí ìyàwó Aisha lóhùn sí àwọn òwúlẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ pé kódà ìyàwó Aisha fọlọ́n búra pé gbólóhùn kan báyìí àwọn exchange ó ti yé in tó ṣẹlẹ̀ pé wọ́n gbàgbé òun síbẹ̀ ni lòun bá dẹ̀gun rí ìrànkún mi ọ̀hún nílẹ̀ ń fa òun lọ títí táwọn fi rin ìrìn ibi ìjọ kan táwọn fi lọ sọ̀kalẹ̀ sí ibi táwọn Ànábì sallam náà sọ̀kalẹ̀ sí wọ́n ti wà níbodè Madina láti wọlé ibi tí wọ́n á sọ̀kalẹ̀ sí òun ibẹ̀ làwọn ti bá wọn sallallahu alayhi wa sallam wọ́n á débẹ̀ kò dàbí ìgbà pé nǹkan kan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan kan wọ́n rojọ́ fún wọn gbogbo ẹ̀ simple ni wọ́n bá fi wọnú Madina lọ Abdullahi ibn Ubay iṣẹ́ ìgbàgbé kọ́ tẹ̀lé wọn lòun náà lọ dájà alẹ́ lérí ìrìn àjò yìí tá a sọ pé ìjà láàrin àwọn ará Mẹ́kà àti Madina ń ṣá instigate violence kí fìtínà ọ̀ṣà ṣẹlẹ̀ òun náà ní pé tá a bá padà sí Madina àwọn àtọ̀hún ni wá yà á lé wọn jáde ẹ má náwó fún wọn mọ́ gbogbo wàhálà yẹn rí ìrìn àjò yẹn náà ní ti ń fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì tẹ̀lé Ànábì lọ àwọn mùnáfíkí lọ́pọ̀ jù lérí battlefield yìí òun ló wá gbé ọ̀rọ̀ yẹn jáde ó gbé irọ́ yẹn jáde ó jẹ́ kí gbogbo ọ̀dán mọ́rán yẹn ni àwọn méjèèjì tán fara wọn bọ̀ wọ́n ti lọ lóra wọn kọ́hùn láti lè jẹ́ ìbànújẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam ọkùnrin gidi wo ni wọ́n gbọ́ pé ìyàwó òun ṣe ṣìnà tínú rẹ̀ ó wà dùn tí ó ní ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyá alágbájá wọ́n ní ń bọ̀ láti ilé aṣẹ́wó ọkùnrin eré wo ní mọ́ rí báwọn láti lè ṣàkóbá fọ́kàn Ànábì sọ́kàn náà sì láfi ń ṣe dúdú nǹkan rí tá à ń ṣe yọrí láyé tẹ́ ẹ bá ti dọ́kàn ẹ̀ láàmú kò ní ìsinmi mọ́ kò ní rójútu ara ẹ̀ mọ́ òun ló wá dàbárí yẹn jáde ló bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ káàkiri fáwọn èèyàn pé kí ni wọ́n náà rí sí ní tó ṣẹlẹ̀ ọ̀hún ṣé wọ́n rò pé wọ́n ṣe jọ ń bọ̀ ọ̀hún ṣé wọ́n rò pé wọ́n ti lọ lora wọn wọ́n ti gbádùn ara wọn ni ọmọ sún sẹ́yìn ọmọ yẹn mọ̀ sún sẹ́yìn ni ń sọ̀rọ̀ Àìṣà bẹ́ẹ̀ láwọn kan náà sọ pé ọjọ́ra wọn tòótọ́ kí ló tó wá jẹ́ pé níjọ́ tá a fẹ́ kúrò ní wọ́n á ń sọ nǹkan nù wọ́n ti wá ń sọ nǹkan nù gbogbo ìgbà báwọn kálukú wa ń gbé káàkiri bẹ́ẹ̀ ìyàwó Àìṣà ọlọ́rọ̀ àbètí dìdì àwọn ò mọ̀ kankan òun ti rojọ́ bá Ànábì pé ẹnu tó ṣẹlẹ̀ ni ó ti mójú kúrò wọn ò mọ̀ pé yóò padà result sí ní tó lágbára wọ́n wọ Madina
kété tán wọ Madina àárẹ̀ kan bẹ tí ó dá ìyá wa Aisha láàmú ńgbà náà ó ṣáà ní ara àwọn ò le òun wá rí i pé tóun kíyèsí ni pé Ànábì sallallahu alaihi wasallam bí ṣe máa tẹ́kì àwọn ńgbà tó bá rẹ̀ òun tí ó máa mójútó òun tí ó máa sọ yàyà kò sọ yàyà ìyá wa Aisha tún sì máa ti ń ṣẹlẹ̀ ó ṣáà wà bẹ́ẹ̀ fúngbà tó pẹ́ Ummu Mistah ìyá Mistah ta ni Mistahu ń jẹ́ ọmọ fún bíi ó tan mọ́ Abubakar láti ìdílé ìyá Abubakar ń jẹ́ bàbá fún Aisha Mistahu wá tan mọ́ Abubakar láti ìdílé ìyá òun náà wà nù àṣàbí Ànábì tó tẹ̀lé wọn wá láti Mọ́kà ọ̀dẹ̀dẹ̀ Abubakar ní gbé Abubakar ní gàrí ẹ̀ ní tọ́jú ẹ̀ ní ṣe gbogbo bùkátà ayé rẹ̀ ìyá Mistahu yìí ni wọ́n ń sọ fún Aisha pé ìwọ ọmọ kankan ni ọ̀rọ̀ rẹ̀ gbogbo èèyàn ń sọ Mádínà ní kí wọ́n ń sọ wọ́n ń sọ pé ijó ní tí ìwà àti Sọ̀fúwánù ti ẹpẹ́ lẹ́yìn pé nǹkan kan lẹ́ ń lọ ṣe ọ̀rọ̀ yẹn dẹ̀ ti dé ti gbọ́ Ànábì náà abájọ òun rí i pé Ànábì ń fóun látítùdì nínú ilé bí ṣe máa ń sọ yàyà tẹ́lẹ̀ kò sọ yàyà dáadáa ọ̀rẹ́ òun kódà kò tẹ́kẹ̀ òun bó ti tó àti bó ti yẹ ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́kọ̀ọ́ gan tọ́pọ̀ gan tá a máa mú bẹ̀ torí gbogbo ẹni tí máa ń dá òtù já Ànábì Ọlọ́run lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ń wò pé Kùránì yìí ṣèṣe pé ń hun fún rẹ̀ ṣèṣe pé òun nìkan ń dá ọ̀rọ̀ sọ ìṣẹ̀lẹ̀ yẹn máa sọ ń tọ́pọ̀ fún ọ nípa personality Ànábì sallallahu alaihi wasallam torí pé tó bá yẹ sí pé Ànábì máa dá àrò fún rẹ̀ ni àbí máa dá aṣọ fún rẹ̀ in tí ó favour rẹ̀ lásìkò yẹn ló yẹ kó máa sọ nínú Kùránì àbí ó yẹ kó máa hun tí ó bá favour rẹ̀ ẹ̀mí rẹ̀ ti dàrú ó ti disturb mind rẹ̀ pẹ̀lú tí ń gbọ́ nípa ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí abara personality rẹ̀ gẹ́gẹ́ bí abara wa hàn ipe mẹ́sẹ̀jì Ọlọ́run nìkan fi ránṣẹ́ sí tí ń jẹ́ Al-Qur'an yàtọ̀ sí mẹ́sẹ̀jì yẹn abara bíi tiwa lòun náà ìyẹn wá jámọ̀ pé mẹ́sẹ̀jì yẹn ọ̀tọ̀ mẹ́sẹ̀jì yẹn kìí ṣànábì ní hun mẹ́sẹ̀jì yẹn ń wá níjọ́ tí ọba ti wá tí ìmọ́lẹ̀ yìí ọba ti wá bá ànábì náà sallallahu alaihi wasallam bí wa náà ní ó rí kí ni kí n ṣe níbo ni kí n gbọ́rọ̀ yìí gbà báwa náà ti mọ́ dààmú lòun náà bá rí kápẹ́ kọ̀ bá sí mẹ́sẹ̀jì yìí fún látọ̀dọ̀ Ọlọ́run mẹ́sẹ̀jì yìí wá fún almost 30 days bí oṣù kan àwọn mẹ́sẹ̀jì tí ń wá nígbà náà kò sí ìtọ́ àdírẹ́sì mátà ọ̀rọ̀ ya Aisha tí ń túmọ̀ sí pé n tá a bá fi mọ̀ ní ọmọ kọ̀ mọ́ kọ̀kọ̀ ànábì mọ́ kọ̀kọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ kọ́ mọ́ tí ó ṣẹlẹ̀ tó bá mọ́ tí ó ṣẹlẹ̀ tó bá rí kọ̀kọ̀ ni yóò rí kí ló ṣẹlẹ̀ sí Aisha nígbà tí ò sí pẹ̀lú àwọn ọmọ yóò rí gbogbo ẹ̀ tí gbogbo ọ̀ hàn sí kedere kò ní ṣàǹfààní fún irọ́ kan láti dá máìndì ẹ̀ láàmú àmọ́ tó fi díẹ̀ múlẹ̀ pé abara bíi tiwa kọ̀ mọ́ kọ̀kọ̀ níṣẹ̀lẹ̀ ń àtàwọn ìṣẹ̀lẹ̀ míì náà tó ti ṣẹlẹ̀ sí Ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀mí Ànábì wa dàrú pé kí ni n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ Ànábì wa láti sọ fún Aisha ń pé wò ó tó bá yẹ sí pé n tí wọ́n lò ṣe tó bá yẹ sí pé òótọ́ ń bẹ́ẹ̀ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run kó foríjìn ọ́ tó bá jẹ́ sí pé kò rí bẹ́ẹ̀ èmi ò sì rò pó rí bẹ́ẹ̀ Ànábì náà àfáàmù pé n tí mo mọ̀ mọ́ dáadáa ni ọkọ gbọ́dọ̀ trust ìyàwó ẹ̀ dáadáa ni mo mọ̀ mọ́ àmọ́ tó bá yẹ sí pé ṣètánì lọ́dọ̀ Ọláàmú tọrọ àforíjìn sọ fún mi kí n bọ̀ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run kó foríjìn ọ́ kó tó pẹ́ jù ìyàwó Aisha wa ń sunkún ẹkún ìpọ̀ ó tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé nígbà tí kò sẹ́ni tọ́jú àwọn gbọ́ òun bá sọ fún wọn pé òun ò sí kò sí sí tó wọn sọ fún wọn tó ta pé òun ò sí òun ti rójọ́ ń tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tóun bá lóun ò sí ò ní róhun gbàgbọ́ tóun bá tún lóun ṣe náà ń ṣe ní ọ̀dà wígbà pé ẹ̀hẹ́n ń tàn rò pọ̀ ṣẹlẹ̀ náà ní ọ̀dà ìpọ̀ ṣẹlẹ̀ yìí ẹ̀fẹ̀ kan yọ̀ǹda òun fẹ́ lọ wádìí kí ní ìṣẹ̀lẹ̀ pàtó tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn òbí òun ó fi wá lọ ilé bàbá rẹ̀ ọ̀dọ̀ Abubakar àtọ̀dọ̀ ìyá rẹ̀ Roman àná àròyìn fún kí gbogbo ará Madina sọ pé kódà tó fi mọ́ Mr. hubọ̀dá rẹ̀ tá a tọ́ dàgbà tá a fún lówó oúnjẹ dàgbà lọ́dẹ̀dẹ̀ wa ń bí òun náà pẹ̀lú àwọn tí ń sọ káàkiri Madina pé tí mo mọ̀ dáadáa àǹtí mi ni wọ́n lọ lora wọn nínú kọ̀rọ̀ kan ní wọ́n lọ ṣe kíní kan Mr. hu wọn lóun náà sọ bẹ́ẹ̀ káàkiri tí ń dun Abubakar pé gbogbo yẹn bá tiẹ̀ wá sọ ṣó yẹ kó jẹ́wọ́ àbúrò rẹ̀ nínú àwọn tí ń sọ káàkiri Madina Abdullahi ọmọ Ubayi Hassan ibn Sabit tí máa rọrin tí máa kọrin fún Ànábì sallallahu alaihi wasallam àti tatuni Hamnatu bintu Jahsh tí mo ló pariwo ń jó ní tọkọ rẹ̀ kú nígbà tán darí ogun Uhudu gbà wọ́n sọ ti bàbá rẹ̀ fún kó pariwo tán sọ tọkọ rẹ̀ tán sọ ti bọ̀dá rẹ̀ fún kó pariwo nígbà tí wọ́n sọ ti ọkọ rẹ̀ fún pọ́kọ rẹ̀ jáde láyé yẹn Mus'ab ibn Umair tí wọ́n lọ pariwo
tani Tọ́lá ní èmi ọ̀fẹ́ Hamnatu wà nínú àwọn tí àwọn náà ń wí káàkiri pé yóò ṣe ní kankan àtàwọn mìíràn náà nígbà tí àwọn wà lérí ọwọ́ bẹ́ẹ̀ òkùnkùn yẹn ṣú wọn mọ́ pàtó ìyá Aisha ṣá ń bẹ lọ́hùn pé kọ́lọ́hun bá wọn tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí nígbà tí atọ́lọ́hun tàn mọ́lẹ̀ sí ní àyà yẹn sọ̀kalẹ̀ nínú súratu Nur súra yẹn jẹ́ súra light súra mọ́lẹ̀ náà lọ́lọ́hun fi tàn mọ́lẹ̀ sí kéèsì wọn ọlọ́run wá ń sọ ń bẹ̀ wípé bismillahir rahmanir rahim innal ladhina ja'u bil ifki usbatun minkum àwọn tí wọ́n gbé irọ́ tí gbogbo yẹn ń gbé káàkiri Madina yẹn usbatun minkum ìjọ kan ni wọ́n nínú yín la tahsabuhu sharran lakum ẹ má ṣe bá burú wọn dálẹ̀ kéèsì yẹn bó ṣe dàbí ìgbà pé wọ́n fi dá wàhálà alẹ̀ yẹn kì í ṣe wàhálà ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tí gbogbo ńlá káyé ọkọ̀ yìí tà nábì ọmọ tí ó ṣe tí ń tún pa àwọn sàábé ń pè fún mi nímọ̀ràn lérí ọ̀rọ̀ yìí kí ni kí n ṣe ọmọ yìí mọ̀ ìwà tí ọ̀dà àmọ́ ń tán sọ fún mi yìí náà bí èmi tí ń tí lé etí ọbẹ̀ ẹgbẹ́ giri ni tójú bá kúrò ńbẹ̀ ọkàn ò lè kúrò ńbẹ̀ kí ni kí n ṣe ẹ̀yà mi ńlá káyé fún mi mọ̀ràn àwọn sàábé kan sọ pé àmọ́ máa burú trust rẹ̀ àmọ́ máa burú àwọn kan sọ pé tó bá fẹ́ fẹ́ yàwó mi àǹfààní wà fún ọmọ jẹ́kọ́rọ̀ obìnrin kan mọ́ ọ̀dọ́ láàmú báyìí àwọn kan sì sọ pé ó ṣe é ní ọlọ́run wa ni la tahsabuhu sharran lakum ẹ má ṣe bá burú ni bí bàtà nábì bá rẹ̀ nírú position bẹ́ẹ̀ ó ti júwe fún gbogbo ẹni tí bá ń dáwọ́tò al-Qur'an yìí pé kìí ṣe pé òun ní rọ bal huwa khayrun lakum oore ló jẹ́ fún yín torí likulli imri'in minhum maktasaba minal ithmi gbogbo àwọn tí ọ̀rọ̀ náà ṣe mọ́ lọ́wọ́ gbogbo wọn náà lẹ́ṣẹ̀ tí wọ́n ṣe níwájú Ọlọ́run tá a ti kọ kalẹ̀ walladhi tawalla kibrahu minhum àwọn tá wá gbé ọ̀rọ̀ yìí rù lérí gẹ́gẹ́ tí wọ́n gbé rù tí wọ́n múra kankan Abdullahi ibn Ubay àtàwọn tá a dákọ̀ lahu adhabun adhim ìyà táwọn jẹ lọ́dọ̀ Ọlọ́run ó tún pọ̀ sí lawla sami'tumuhu ìgbà tẹ́tí ẹ̀ wá gbọ́ bẹ́ẹ̀ zannal mu'minuna wal mu'minatu bi anfusihim khayran ẹ̀yin mùmínì lọ́kùnrin àti mùmínà lóbìnrin ẹ̀ bá sì wá rora yín nǹkan Aisha àgbọ́kọ̀dánrú ẹ̀ wò rí àgbà kò lè jẹ́ bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹ̀ ìyẹn mo jẹ́rìí ara ẹni ni wa qalu hadha ifkum mubin tó yẹ kẹ́ ẹ ti jẹ́rìí ẹ̀ kẹ́ ẹ sọ pé irọ́ rè é lawla ja'u alayhi bi arba'ati shuhada'a ẹ̀yin tẹ́ ẹ lọ́hun irọ́ yìí ẹ̀ bá sì wẹ́lẹ́rìí mẹ́rin wá ńgbà tẹ́ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ kó ṣe ṣìnà ẹ̀ wẹ́lẹ́rìí mẹ́rin wá ni àìdílámíyà tù bí ṣùhádà yìí nígbàtí ẹ̀ ti rẹ́lẹ́rìí mú wá yẹn àwọn tó bá rí bẹ́ẹ̀ fáwùlà ìkà indallahi humul kadhibun onírọ́ ni wọ́n lágbájá aṣẹ́wó ni lágbájá onábì ni òun sì náà ni tó sì lẹ́lẹ́rìí gbogbo àwọn tí ń bá ń sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba inú lísìtì àwọn òpùrọ́ lóókọ̀ rẹ̀ wà wàláwọlá fadlullahi alaykum wa rahmatuhu Ọlọ́run ní tí ì bá ṣe àánú Ọlọ́run ọba lérí yín ni fi dúníà wal akhirati tí mo ti kọ́ kí máa ṣe fún yín láyé máa dẹ̀ tún ṣe fún yín lọ́run lamasakum fima afattum fihi adhabun adhim ń tẹ́ dánwò yẹn mi bá jẹ́ yín níyà gan lórí ẹ̀ Ọlọ́run kì í fi ṣeré ọmọlúàbí àwọn èèyàn mọ̀mọ́ fọmọlúàbí wọn ṣeré ń pé kó kàn máa fi ta yín pèèyàn lọ́ máa lè kéèyàn lọ́ máa ṣìná ní tí ò sójú rẹ̀ nígbà tán ń ṣe é kó kàn máa sọ ọ́ báyẹn kó kàn máa jùlẹ̀ lásán bẹ́ẹ̀ kìí ṣe kékeré lọ́dọ̀ Ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam sọ pé Káàbà tẹ́ ń wò yẹn Káàbà tí ń bẹ Mẹ́kà tá ń lọ ọbẹ̀ lọ́dọọdún aṣọ tí ń bẹ lára rẹ̀ kíyàn fàyà kíyàn owó sùn báyìí kọ́ ní ẹja sí òhò kó sì mú ọ̀bẹ kọ́ mọ́ lọ́ọ́ faṣọ Káàbà ya wọ́n lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba kéré sí kó tú àṣírí lára mùsùlùmí kó bọ́ṣọ iyì àtàṣọ àpọ́nlé àtàṣọ ẹ̀yẹ lára mùsùlùmí kan tán fojú àbí yìí wò kó wá lọ lójú ìkọ lọ́sọ àṣírí rẹ̀ níbì kan débi tí wọ́n máa fojú bí wo ẹ̀ṣẹ̀ tó ṣe tó bá faṣọ ya lára Káàbà ó sàn lọ́dọ̀ Ọlọ́run ọba jù kó faṣọ ya lára mùmínì lọ. Ọlọ́run ní tẹ́ dánwò yẹn tí ì bá ṣe pé àkọọ́lẹ̀ ti ṣáájú pé màá kẹ́yìn láyé ìsìláàmù yìí ó dógóńgó tó bá dijọ́ àlùkìyámà náà àwọn mùmínì rere mo fẹ́ kẹ́ wọn tí ì bá ṣe bẹ́ẹ̀ ni mo lè pa yín rẹ́ nítorí ẹ̀ istalaqawnahu bi alsinatikum nítorí ẹ wo bẹ́ẹ̀ tí ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ọtí tẹ̀ ń gbé káàkiri kálukú ń gbé káàkiri ọ̀tẹ̀kùluna bi afwahikum ma laysa lakum bihi ilmun ṣé ó lè jẹ́ ànábì ní hun Kùránì kọ́ máa wá dìfẹ́ǹdì ìyàwó rẹ̀ báyìí
ẹ mọ̀ pé mind tiẹ̀ náà ti wà disturbed kò mọ̀ kí ló ṣẹlẹ̀ pàtó sóun náà ní tí wọ́n á hun dodo ẹ̀ láti mọ defend ìyàwó rẹ̀ ẹ ti mọ̀ pé kíní ẹ̀ náà establish oore kan nínú ìgbàgbọ́ nípa ọ̀tọ̀ ni wáyé ọ̀tọ̀ ni níta nàbì fi ń jẹ́ Muhammadu sallallahu alayhi wa sallam. wọ́n lọ́lọ́run sọ pé watasabunahu hayyinan ọ̀rọ̀ kékeré lẹ́sẹ̀ bí n tẹ́ ẹ dánwò yẹn ni wa huwa indallahi azim ọ̀rọ̀ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba ni. wàláwùlá isẹ́mìtúmùhù tó bá dijọ́ mi tẹ́ bá gbọ́rú ẹ̀ kultum ma yakunu lana an natakallama bihadha nítorí ẹ̀kẹ́ ẹ̀ máa sọ ní kí ẹnu tèmi kan wọ́n ti gbọ́rú ẹ̀ Ọlọ́run ní jẹ́ subhanaka hadha buhtanun azimu mímọ́ Olúwa ìrọ̀rì yìí ya'idhukum Ọlọ́run ní mò ń kìlọ̀ fún yín an ta'udu limithlihi ẹ̀ tún gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ wò mọ́ abada táyé bá ń jáyé in kuntum mu'minina tó bá yẹ pé tòótọ́ lẹ nígbàgbọ́ òdodo wa yubayyinullahu lakumul ayati Ọlọ́run ní mò ń ṣàlàyé àwọn àmì mi fún yín mò ń ṣàlàyé àwọn ìdájọ́ ẹ̀sìn mi fún yín wallahu alimun hakim tọ́rọ́bù onímọ̀ ọ̀bọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu ṣe wá ra àwọn tán máa ń mú pleasure níbi pé kó kọ mùmí ní ọmọ bàjẹ́ kó kọ àwọn ẹni rí ọmọ dọ̀tí àwọn táwọn èèyàn ń fojú ẹni eré wò kọlọkọlọ dọ̀tí wọn pé káṣá lè rí lẹ́ni ibi tó bá yẹ pé ẹni wọ́n fi ń ṣayọ̀ọ́yọ̀ níbẹ̀ ni wọ́n ti ń rówó níbẹ̀ ni wọ́n ti ń rérò ló ti ń rí followers lahum adhabun alimun ìyàtọ̀ jẹ lọ́dọ̀ Ọlọ́run ọba kò ní í jẹ́ díẹ̀ ìyà tí ó ní ọlá lọ́jẹ fi dúníyà ọjẹ́ ń bẹ̀ láyé wal akhirati tó bá dijọ́ al-qiyamah ọlọ́jẹ yókù wallahu ya'lamu wa antum la ta'lamun tọrọ Ọlọ́run ọba ló ní mímọ̀ nǹkan kan yẹ̀yàn ọmọ ènìyàn sí nítọ́lọ́run sọ̀kalẹ̀ nígbà náà tó fi ṣe àfọ̀mọ́ fún ìyàwó Aisha nù bá bí àwọn àyà yìí ṣe sọ̀kalẹ̀ aka láti suratu Nur àyà number 11 aka dé 19 ó sì tẹ̀síwájú inú ìyàwó Aisha dùn ayọ̀ rẹ̀ kún Ànábì ló kọ́kọ́ dùn nínú ipe tọ́ Ọlọ́run ti sọ bàrá rẹ̀ kalẹ̀ o Ọlọ́run ti sọ àfọ̀mọ́ rẹ̀ kalẹ̀ o Abubakar yẹ bàbá rẹ̀ wá ń sọ fún kí ó yá dúpẹ́ lọ́wọ́ Ànábì ìyá Aisha bó ti yarí nu dúpẹ́ lọ́wọ́ Ànábì kẹ̀ Ànábì kọ́ lòun ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run lòun ó dúpẹ́ fún torí òun lọ́fọ̀ òun mọ́ Ànábì kọ́ lọ́fọ̀ òun mọ́ Ọlọ́run lọ́fọ̀ òun mọ́ ìyẹn ni pé Olúwa ló sàsọ̀kalẹ̀ tí èyí bá ṣe àsọ̀kalẹ̀ Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam yìí ni Ànábì náà ò ní mọ̀ kí ni pàtó ọ̀rọ̀ yìí bí àwọn àròyé náà ṣe lọ ní ìgbà náà nù tó tún dá wa láàrin àwọn ẹ̀kọ́ míì nípa Ànábì sallallahu alaihi wasallam ojú ogun táwọn á lọ yẹn nínú àwọn ẹrú tí wọ́n rí kó lójú ogun tó jẹ́ obìnrin ni arábìnrin kan tán pè ní Juwairiya bintul Harith Juwairiya bintul Harith bàbá tó lídìí ogun tí wọ́n lọ jà Ànábì sallallahu alaihi wasallam tán pè ní Harith ibn Abi Dirar tá a sọ̀rọ̀ rẹ̀ ní ìta sọ̀rọ̀ gbẹ̀yìn ọmọ bíbí inú rẹ̀ Juwairiya nínú àtàkó ní ẹrú lójú ogun ni àwọn kan ní Ànábì ní inú ìpín tí ọbọ̀ sọ́dọ̀ Ànábì ló wà àwọn kan sì ní ìpín sàábì kan ni fún rẹ̀ ló wá bá Ànábì lẹ́yìn gbà wọn sallallahu alaihi wasallam pé òun ò jẹ́rú rí ọmọ labí lòun kódà ọmọ olórí ìjọ lòun òun ti bá ẹni tí wọ́n pè òun fún sọ̀rọ̀ pé òun fẹ́ ṣe mùkátàbà ní kí ẹrú sọ fún olówó rẹ̀ pé mo fẹ́ rárá mi kalẹ̀ èló ni yóò wá surprise fún ẹrú yẹn máa wá dáwó díẹ̀díẹ̀ sọ́wọ́ olówó rẹ̀ pé mo ti san iye báyìí nínú owó mi mo ti san iye báyìí nínú tó bá ti san tán ọ̀dọ́mọlábí nù mùkátàbà ó lóun wá fẹ́ sanwó yẹn òun ní ìdìrànwọ́ Ànábì sallallahu alaihi wasallam láti fọ́ǹdì òun wọ́n ní bó ṣe wá bá Ànábì nù àwọn kan sì ní Ànábì gẹ́gẹ́ náà ni wọ́n pín fún gẹ́gẹ́ bí ẹrú l'Ànábì fi wá sọ fún pé sọ́ọ̀fẹ́ mi ní ọkọ Ànábì propose sí sallallahu alaihi wasallam pé kó di ìyàwó òun ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ń gbà náà yóò máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà à ń bọ̀ wá sọ̀rọ̀ Zainab bintu Jahsh tóun náà ti wọlé ní ìgbà náà ṣáájú rẹ̀ afẹ́ lọ́tí ẹ̀ lára ìyàwó àkọ́kọ́ tó wà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàdúrà bá ti ń bá bọ̀ Sauda ó ti fẹ́ Aisha ó fẹ́ Hafsa ó wá fẹ́ Hindu tá a pè ní Ummu Salama ta ni ó bímọ púpọ̀ tí ń sọ pé òun ti dàgbà òun ò nídìí ọkùnrin mọ́ ẹni tó wá wọlé sí karùn-ún òun ni Zainab bintu Jahsh tá là ń bọ̀ wá sọ̀rọ̀ tiẹ̀ létà Juwairiya yìí náà wá ojú ogun tán lọ yìí ni wọ́n ti mú Juwairiya tá Ànábì sallallahu alaihi wasallam ní kó di ìyàwó
kí ni reason tá Ànábì sallam fi fẹ́ reason yẹn padà fojú hàn lẹ́yìn tó fẹ́ tán sallallahu alayhi wa sallam òun ni wípé kò tẹ́ Ànábì lọ́rùn kò dẹ̀ dùn mọ́ ẹ̀sìn Islam yìí ṣe ẹ̀sìn ìmúnilẹ́rú àṣà ni tán bá nínú ayé ń gbà yẹn wípé ẹrú à ń ṣòwò ẹrú lọ́tún ẹrú lósì kódà gbogbo ayé pátápátá ni kò sí èbó kan kò sí àti Yorùbá wọ́n ń ṣòwò ẹrú ńlẹ̀ Yorùbá kó tó di pé gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tán láìpẹ́ yìí ni àwọn bìkan àsìgbúrò bìkan dì sí ní Mauritania ní Libya tán sì ń ṣòwò ẹrú ńbẹ̀ wọ́n yọ ọ́ ṣe ní dò nítorí United Nations gbọ́dọ̀ gbọ́ sí wọ́n ti gbégi lé lẹ́yìn World War alákọ̀ọ́kọ́ tán jà ayé ń ṣòwò ẹrú tó fi di bí 19th century sọ́lọ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam Islam ò láìkì ìtàn pè ní ìmúnilẹ́rú àmọ́ Islam ò gbé wá clear cut pé ẹ má mú yàn lẹ́rú mọ́ ẹnìkan kan ò gbọ́dọ̀ lẹ́rú mọ́ kọ̀ lámọ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà tí Islam fi eradicate slavery wà ní wípé ó jẹun lọ́sàn Ramadan àbí ọmọ ọmọ jẹ́ àbọ̀ ọmọ ọmọ báyàwó lò pọ̀ ọ̀dà nínú kàfàrà tọ́sàn ni pé lọ bọ́kùn lọ́rùn ẹrú ó fẹ̀yìn ìyá rẹ àti ti ẹ̀yìn ìyàwó rẹ ó fi ṣe déédéé ti ìyá rẹ nípasẹ̀ wípé ó ti dèwọ̀ fún mi láti mọ́ súnmọ́ bí bó ṣe dèwọ̀ fún mi láti mọ́ súnmọ́ ìyàwó mi láti mọ́ súnmọ́ ìyá mi fún irú ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ kó ohun tó sọ òun jẹ ó ní láti bọ́kùn lọ́rùn ẹrú ìbọ́kùn lọ́rùn ẹrú yẹn a wá ń fi sí àwọn àyè tó pọ̀ káàkiri ẹni bá ti ṣe dáná báyìí kó bọ́kùn lọ́rùn ẹrú àtúwá gbé tàwọn optional kalẹ̀ àwọn voluntary one pé nínú tẹ́lẹ̀ fi súnmọ́ lọ́n jù ẹ máa bọ́kùn lọ́rùn àwọn ẹrú fakku raqabatin ẹ máa bọ́kùn lọ́rùn àwọn ẹrú aw it'amun fi yawmin dhi masgaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Islam encourage káwọn yẹn máa nínú iṣẹ́ tí yẹn lè ṣe tó fi lè súnmọ́ lọ́n lọ́wọ́ ẹrú sì ni wọ́n kó tó pọ̀ lójú ogun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé yìí ojú ogun Banil Mustaliq ìyẹn mọ̀rọ̀ ìsẹ́yìn Ànábì sallam ò fẹ́ pàṣẹ fáwọn sàábé pé ẹ túkùn lọ́rùn gbogbo àwọn ẹrú wọ̀nyí yóò ní wọn la gẹ́gẹ́ bí àwọn tẹ́tí ìtẹ́ndì pé àbádé Mọ̀dínà àtà ṣe ìgbàgbé pé a tún sọ pé wọ́n try láti máa bá wọn láṣepọ̀ tó tún máa ṣe withdrawal method tó máa ṣe family planning nítorí káwọn lè rí wọn tà wọ́n ti fọkàn sí prices táwọn fi tà wọ́n ẹ túkùn lọ́rùn àwọn pípò yìí kan máa lọ àwọn sàábé àwọn mùmínì gidi ọgbọ́n sí Ànábì lẹ́nu mùnáfìkí lọ́pọ̀ náà tó kó dání lọ sójú ogun yìí àfi ká Ànábì wá practical way láti address matter náà ló fi wá rò pé kó wọn fẹ́ Juwayriya ọ̀tọ̀ ló kọ tí Juwayriya ń jẹ́ tẹ́ wọ́n ní Barra ló kọ rẹ̀ Barra Ànábì ló wá ní change orúkọ yẹn sí Juwayriya ìtumọ̀ Barra ẹni ire ní jẹ́ Barra ẹ bá ní Barra ẹni ire ǹjẹ́ Barra wà nínú ilé kò sí Barra nínú ilé kò sẹ́ni ire nínú ilé àwa tó kù nínú ilé ẹni kíni wáhùn adẹni bínú ǹjẹ́ Barra ǹjẹ́ rí Barra lénìí ìyìn tí ìrí Barra o ẹ̀rẹ́ ni eré lé nínú gbogbo ẹni tẹ́ ń rí ẹni ibi ni l'Ànábì fi change orúkọ òun sí Juwayriya àwọn orúkọ bẹ́ẹ̀ wà táwọn Ànábì máa dislike bí Rabah èrè ń jẹ́ ṣé Rabah wà láàrin ṣé lérè láàrin gbogbo tẹ́ bá ti ní kò sí ẹ̀ẹ̀jẹ̀rẹ̀ nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ànábì wá fẹ́ Juwayriya inú rẹ̀ dùn nípa Ànábì sallallahu alaihi wasallam kọnu sóhun ojúwọ́lẹ̀ ààrẹ yá nígbàtí Ànábì sallam wá fẹ́ dúdúdú sàábí ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ túkùn lọ́rùn àwọn ẹrú tí wọ́n kó dá nínú ṣẹ́mọ́ tó jẹ́ wọ́n mọ́ túkùn lọ́rùn wọn nke bó ní wọ́n kálùkùn kọjú sẹ́rù rẹ̀ bó ní wọ́n ṣe jẹ́ sí lédì tá Ànábì fẹ́ yẹn wọ́n ní èmi lẹ̀gbẹ́ yìí mọ̀ mú ẹ̀gbọ́n ìyàwó Ànábì yọ́ máa jẹ́rú lọ́dọ̀ ọ̀dẹ̀dẹ̀ tèmi Ọlọ́run má jẹ́ kálùkùn bá ń tú okùn lọ́rùn ẹrú láì ṣe pé Ànábì sallam sọ fún wọn pé ẹ lọ túkùn lọ́rùn wọn ọkàn ọ̀rọ̀ afẹ́ kan nú wọn kálùkùn sì ń tú ọkùnrin ọ̀rùn ẹrú àwọn reason ìta Ànábì fi níyàwó púpọ̀ ní a sì sọ láti bẹ̀rẹ̀ pé Olúwa ní kó lo láìfù ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí láti lè jẹ́ mẹ́sẹ̀jì kìí ṣẹnu nìkan ní fi ń jẹ́ láìfù ẹ̀ fún rẹ̀ náà ń fi ń ṣiṣẹ́ ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ni bí Juwayriya náà ṣe di ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam nù ẹ̀yìn ìgbà tí ó wá ṣe díẹ̀ ní lọ́dún karùn-ún yìí náà tá Ànábì sallallahu alayhi wa sallam dé Madina ni wọ́n bá tún mú ìró wá bá Ànábì sallallahu alaihi wasallam pé àwọn kèfèrí ní Mọ́kà àwọn rìlẹ́ǹtì o wọ́n tún sí ń kógun bọ̀ wá kódà tọ̀tẹ̀ yìí lágbára ju gbogbo tàtẹ̀yìn wá lọ àwọn kan àwọn Bani Nadir tá a sọ̀rọ̀ wọn ní ìta sọ̀rọ̀ ṣe gbẹ̀yìn náà lásọ
ìdílé yehudi ta ní wọ́n fẹ́ pa ànábì tá ànábì lé wọn jáde ní Madina sallallahu alayhi wa sallam. wọ́n pe arákùnrin kan bẹ̀ ní Huyay ibn Akhtab. a ti sọ̀rọ̀ ẹ̀ náà rí, a ti dákọ̀. àwọn tá a bá ti rí i pé orúkọ wọn ó padà máa jẹyọ nínú tàn gbogbo àti tá a bá ti mórúkọ wọn wá a fẹ́ fi sàmì ní láti bẹ̀rẹ̀. Huyay ibn Akhtab yẹn òun ni mo ní njọ́ta ànábì dé Madina sallallahu alayhi wa sallam. òun àtẹ̀gbọ́n rẹ̀ Abu Yasir Sọfíyà tí ń jẹ́ ọmọ kékeré ńjọ́ náà òun ní padà ń pìtàn yẹn fara ayé ńgbà tó di ìyàwó ànábì tán. ọmọ ló jẹ́ fún Huyay ibn Akhtab yẹn, Yehudi gbogbo wọn. Huyay ibn Akhtab àtẹ̀gbọ́n ẹ̀ wá lọ wo ànábì sallallahu alayhi wa sallam tí ó wọ Madina tán ti ń gbúrò sọ́jọ́ ń táwọn rí inú àkọọ́lẹ̀ ìwé àwọn ìyẹn Old Testament àwọn Yehudi ìwé tí ń bẹ lọ́dọ̀ wọn ń pé òjíṣẹ́ kan ń bọ̀ wá sí ìlú Madina yìí. àfọkànsí wọn ní pé tó jíṣẹ́ yẹn ó bá dìde àárín àwọn náà ni ó ti dìde, ẹ̀sìn àwọn náà ni yóò jẹ́ ẹ̀sìn tí ó máa ṣe. àfọkànsí wọn nu àwọn náà wà nú retí. àmọ́ nígbà tẹ́lẹ̀ pé láàrin àwọn lárúbáwá táwọn máa ń yàn jẹ ló ti wá kò rọrùn fún wọn àti gbà. Abu Yasir ẹ̀gbọ́n sọ pé bóun ṣe rí ojú rẹ̀ òjòjú òpùrọ̀ ó sì jọ dodo táwọn ń rí pé bọ́n ṣe ni yóò rí gẹ́lẹ́. àtijọ́ náà ni Huyay ibn Akhtab ti ń sọ pé èmi ò ní gbà ó ṣáwá dá gbogbo ẹ̀sìn wálẹ̀ nítorí tí ẹni àwọn tán ti mọ̀ láṣáájú àwọn àdọ́mọlẹ́yìn ẹnìkan máa pàṣẹ fún wa. àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. òun jẹ́ gbogbo wọn ń jẹ́ bíi Bani Nadir àwọn Yehudi tá ànábì ṣẹ̀ṣẹ̀ lé jáde ní Madina yìí. wọ́n ṣe wá lé jáde yẹn kò relent kò surrender. òun ló wá gbéra dìde àtàwọn kan pìtàn pẹ̀lú ẹ̀ nínú àwọn Yehudi yòókù bíi Salam ibn Abil Huqayq, Hawdhat ibn Qais al-Wa'ili, Abu Amir al-Wa'ili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n pọ̀. wọ́n dìde wọ́n lọ sí Mẹ́kà. wọ́n lọ bá àwọn ẹlẹ́bọ Mẹ́kà àwọn Quraysh ní pé ẹ wò Madina làwa ti wá, àwa ni Yehudi tí à ń jẹ́ Yehudi Bani Nadir tí Muhammadu lé jáde ń jò ní. ọ̀nà tó wọ Madina àyínnìke Madina àwa mọ̀ ọ́n àmọ́ dáadáa. a lè garanti yín pé tẹ́ bá kógun jà wọ́n ẹ̀wìn ni wọn tó rà mọ́ dédé strength tí wọ́n ní, a sì mọ àwọn ibi tí wọ́n wíìkì sí. wọ́n wá àwọn náà lọ encourage àwọn Quraysh. àwọn Quraysh tó ṣẹ̀ṣẹ̀ wá bá Nábì jagun Uhudu ń jò ní wọ́n tún wá lọ tún wọn kì láyà pé ẹ má bọ̀ wá. àmì ẹ rí i pé wíwá tẹ́ wà lọ́tẹ̀ yìí ẹ má wá lẹ́yìn nìkan. ẹ tún wá gbogbo àwọn ẹlẹ́bọ tó bá tún wà nítòsí ẹ pè wọ́n kúnra. gbogbo ìdílé ẹlẹ́bọ ẹ pè wọ́n kúnra. fúnra wọn náà àwọn Yehudi wọ̀nyí wọ́n tún gbéra dìde wọ́n tún lọ bá àwọn mọ̀lẹ́bí Gatofan. àwọn tá ànábì lọ bá tán sá lọ yìí lójú ogun tá a sọ pé ànábì sallallahu alaihi wasallam lọ ìjọ ṣẹlẹ̀ ńbẹ̀ Zatu Riqan tí gbogbo wọn sá tán dẹ̀ tún sí lọ ànábì sí lọ bá wọn tẹ́lẹ̀ náà tó bá wọn jagazuwa Zatu Amar tí gbogbo wọn sá. wọ́n tún lọ́dọ̀ àwọn yẹn náà pé ẹ wo lọ́tẹ̀ yìí kò ní ìdíkẹ́ mọ́ sá káàkiri lójoolójo. àwọn ará Mẹ́kà àwọn lẹ́jọ́ syndicate papọ̀ ẹ̀ẹ́jọ́ da iṣẹ́ papọ̀ àti lọ́ọ́ bá wọn ọ̀rọ̀ wa ti yíra wa wọ́n ti rẹ́dì àti gbéra dìde. ẹ̀yin náà tẹ́ bá ti fún wa ní tẹ́ bá ti confam rẹ̀ ń pẹ́ ti rẹ́dì a tún lọ sí ọ̀dọ̀ àwọn ìdílé báyìí náà gbogbo wọn pátá lẹ́jọ́ ṣiṣẹ́ papọ̀ àwa náà support yín kódà a tún lọ tẹ́lẹ̀ dè yín Mádínà. ó sì kùnran Yehudi kan táwọn ti jáde Mádínà ó dìran Yehudi méjì nínú mẹ́ta tá Nábì ti lé jáde Mádínà. ó kù kan bẹ̀ tá à ń pè ní Bani Qurayza a tún lọ bá wọn náà sọ ọ̀rọ̀ a bá wọn sọ àsọyé ẹlẹ́sìn wa ni wọ́n tọ́rọ̀ wa bá ti yéra wa àwọn tún support yín wa látẹ̀yìn tẹ́yìn bá ṣe ń àtàkì wọn láti wájú àwọn náà mọ àtàkì àwọn ànábì látẹ̀yìn ìpalẹ̀mọ́ wọn nù. wọ́n ti wá dabaru gbogbo ẹ̀ wọ́n ti ṣe létò ti dàbí ìgbà pọ̀ jọra wọn. àwọn kèfèrí tí wọ́n kóra wọn jọ lọ́dún náà wọ́n jẹ́ 10,000. gbogbo àwọn tán ti mọ̀ wá tẹ́lẹ̀ ojú ogun Uhudu tá a sọ́njọ́ ní àwọn 3,000 lọ́wọ́ bá ànábì jà sallallahu alaihi wasallam. ọ̀tẹ̀ yìí wọ́n wá ní díẹ̀ wọ́n wá pọ̀ 10,000. gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bá ní Madina mélòó population wọn nígbàdo ipa ti sọ sẹ́yìn pé nígbà tá Nábì dé Madina gbàrà sallallahu alaihi wasallam iṣẹ́ ikú ẹ bá mi ka gbogbo èèyàn tí ń bẹ Madina wọ́n náà kà wọ́n sí 1,005. so tá a bá tiẹ̀ wá fẹ́ kọ́ ọmọ ogun jọ mélòó tí population bá tiẹ̀ sí wá increase lẹ́nu ọdún kìíní tó dé Madina wọn náà sọ́dún karùn-ún tọ́wà yìí increase yẹn náà mélòó ni 10,000 wọ́n ń bọ̀ wá attack wọn láti different places gbogbo wọn parapọ̀ gbogbo wọn fi ìmọ̀ ṣọ̀kan pé àwọn fẹ́ delete ẹ̀ káwọn tiẹ̀ parẹ́ kí gbogbo tí ń rún lé ọtán kí Yehudi ó fọkàn balẹ̀ káwọn tá a jẹ́lẹ́bọ náà fọkàn balẹ̀. àwọn Yehudi bẹ́ẹ̀ ṣe jó ní tírà tó
tẹ́ ẹ sì mọ̀ pé ẹ̀sìn yín lòdì sí ẹlẹ́bọ ẹ wá rẹ́dì láti lòdì àpòpọ̀ pẹ̀lú ẹlẹ́bọ against àwọn mùsùlùmí tẹ́ ẹ jọ ń pọ̀ lọ́run lẹ́yọ ọ̀kan tẹ́ wá ní differences nípa àwọn òfin àti àwọn nǹkan míì tí kódà yín papọ̀. Àwọn òwò bẹ́ẹ̀ o àwọn Yẹhudi òwò bẹ́ẹ̀ ayé ló jọ wọ́n lójú. Bàtà Ànábì wa gbọ́ pé wọ́n ti ń bọ̀ wá wọ́n ti dé tòsí gbogbo wọn ti parapọ̀ Gatafan Quraysh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì wa tún pé gbogbo àwọn sàhábà àwọn àgbààgbà ẹ fún mi nímọ̀ràn gẹ́gẹ́ bí ṣe máa béèrè ní gbogbo ìgbà kí ni wọ́n rí sí ìwọ náà sọ sí ìwọ náà sọ sí gbogbo wọn sọ ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí. Salmanu Farisi ṣé ìgbàdúgbà ti sọ̀rọ̀ rẹ̀ arákùnrin ta ni ó gbùrù fi ẹlẹ́bọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń bá bàbá rẹ̀ kóná ìmọ̀ ń bá bàbá rẹ̀ kóná ń di òòṣà kò yé jáde níjọ́ tí bàbá rẹ̀ rán jáde torí Christianity òun ọyọ́ jáde lọ́dọ̀ bàbá rẹ̀ ó tẹ̀lé àwọn Christianity lọ sí Syria ń ṣe Christianity lábẹ́ pásítọ̀ kan ó tún bọ́ sábẹ́ pásítọ̀ míì látọ̀dọ̀ pásítọ̀ kan lọ́dọ̀ alàgbà kan káàkiri tó fi wá padà wá sí Mẹdínà nígbà tó ń sọ fún pé lọ́ọ́ dúró dà nábì kan tí ń bọ̀ wá ó sì lánàbì dé Mẹdínà òun kọ̀ǹfàmù ẹ̀ òun lọ wo gbogbo àwọn àpẹẹrẹ tán lóun ó rí lára rẹ̀ fi mọ́ lánàbì àsọ̀tàn yẹn sẹ́yìn. Salmanu Farisi òun èso ọmọ Mẹdínà òun kì í dẹ̀ ṣe ara wọn bẹ̀ yẹn. Àwọn àyínnìke ogun tí kò yé lárúbáwá sí gẹ́gẹ́ bí ibi tóun ti ń bọ̀ wá ní ọ̀dọ̀ àwọn Persians lọ́hùn ó yé òun jagunjagun ìlú tó develop nílùú wọn àwọn l'Amẹ́ríkà ayé ńgbà náà òun ní wọ́n ń fa Nabi sallam nímọ̀ràn wọn lẹ́nu rẹ̀ rùn torí bí ẹrú ló jẹ́ Mẹdínà ńgbà náà wọn náà ṣẹ̀ṣẹ̀ bọ́kùn lọ́rùn ẹ̀ àbí kó dẹ̀ pé kò tí ì dé yìí ọmọlábí gẹ́gbà tá à ń sọ yìí òun ló wá fún wọn nímọ̀ràn pé tó bá jogun ni o bí wọ́n ṣe dé yìí kì í ṣe dúdúgun náà là máa fi dà á jà àwọn kankan bẹ bí ète bíi ọgbọ́n ni ẹjẹ́ àlọ́ gbẹ́ kòtò àbáwọlé mélòó ló wọ Mẹdínà ẹni méjọ́lé àgbáwọlé táwọn jagunjagun lè bá wọlé méjì náà ni èyí tó wá ń wájú àti èyí tó wá látẹ̀yìn ẹ̀ṣẹ̀ rí wájú tán lè bá wọlé yìí tán fẹ́ bá wọlé yìí ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí ni máa lọ gbẹ́ kòtò ńláńlá kòtò yẹn náà ń pè ní khandak ìtumọ̀ khandak ni kòtò náà fi ń porúkọ ogun yìí ní gazuwatu khandak ojú ogun khandak ogun ní kòtò àwọn kan sì máa pè ní gazuwatu ahzab ogun ahzab ogun àwọn ìjọ tó pọ̀ ìyẹn nípa àwọn ìjọ tó syndicate tán darapọ̀ àwọn ọ̀tá tó fi tán fi ìmọ̀ràn ṣọ̀kan láti wá jà Nábì lógun sallallahu alaihi wasallam wọ́n wá kóra wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n ti ń súnmọ́ Mẹdínà Ànábì ní ìmọ̀ràn ní tí Salmanu mú wáyé tó mú wáyé ní ẹjẹ́ àṣẹ ọba làákà ìmùkú kágbẹ́ kòtò kò ní fún wọn ní access àti wọlé lẹ́ẹ̀kan náà tán bá fẹ́ wọlé àwọn tafatafa wa á ti dẹ wọn kalẹ̀ sáwọn tòsí àpáta tó wà ń bẹ ẹni tó bá ti ń fẹ́ wọnú kòtò yẹn báyìí wọ́n máa ta lọ́fà síbẹ̀ ni wọ́n ní access ìyẹn jẹ́ ntara mọ́ kò lérò pé àwọn Ànábì ó ṣe sallallahu alaihi wasallam bí Salmanu Farisi ṣe mú mọ̀ràn yẹn wá ọ̀dà aṣọ ìbò aṣọ àpọ́nléṣẹ́ mọ́ níjọ́ tó o bá rí bí sọ̀rọ̀ láwùjọ tọrọ rẹ bá make sense ju gbogbo àwọn àgbààgbà tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n náà ti ní status ó ti ló kọnù ọ̀rọ̀ yẹn wá daṣọ ìyàtọ̀ kìkì bo Salman ó fún un ní orúkọ àti òkìkí ní Madina tí wọ́n ń jà á sí àwọn ará Madina ń sọ pé ẹ̀hẹ́n ara wa ló mú mọ̀ràn ìwà ṣe ń kéèké sára wọn ọ wá Madina náà ní kánábì tó débẹ̀ àwọn ará Madina ní Salmanu minna nahnu al-ansar àwọn ará Mẹ́kà ń sọ pé na Salmanu minna nahnu al-muhajirin òṣèbó ṣe ìjírá wálẹ̀ yìí ni even though kánábì tó wà ní ara wa muhajiri ta wá lu ìta jájòjì ni wọ́n ń ṣe láwàdà bẹ́ẹ̀ Ànábì ní Salmanu minna ahlal bayt kìí sára ẹ̀yin muhajiri kìí sára ẹ̀yin ansor family mi ni Ànábì bá sọ Salmanu Farisi di family rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́ kòtò náà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbẹ́ àwọn mùnáfìkì ní Mádínà wọ́n ń ṣe mẹ́lẹ́ wọ́n ń sọ̀lẹ́ wọ́n ń pa Ànábì nírọ́ wọ́n ń yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan níbi tí wọ́n ti ń gbẹ́ kòtò kò jẹ́ kí iṣẹ́ kòtò yẹn gbígbẹ́ náà yá ẹjẹ́ àtẹramọ́ṣẹ́ yìí wọ́n ti fẹ́ dé tòsí àwọn mùnáfìkì ń yọsẹ̀ ibi tí àwọn mùnáfìkì ti ń yọsẹ̀ làwọn àmì ńláńlá ti ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam mélòó kan ní ojú ibi tí wọ́n ti ń gbẹ́ kòtò yẹn ní Khandak alákọ̀ọ́kọ́ ni pé wọ́n gbẹ́ kòtò débì kan nínú àwọn ọjọ́ tán fi ń gbẹ́ kòtò wọ́n gbẹ́ débi òkúta kan tó tóbi wọ́n gbẹ́ lẹ́kàn wọ́n wá ń la nǹkan mọ́ kọ̀fọ́ ó ti wá fẹ́ dá iṣẹ́ dúró ẹ sì pé òun ni ó ń díṣẹ́ lọ́wọ́ òkúta ńláńlá tí wọ́n fọ́ ilẹ̀ kan wọ́n á wí fún Ànábì sallallahu alaihi wasallam kìí sì ṣe àwọn nìkan wọ́n ń ṣiṣẹ́ bá ṣe ń ṣe ilé Ànábì náà ń bá wọn ṣe Ànábì èso lórí tí ó mọ̀ ní ẹ máa lọ sí ibi tẹ́ bá ṣe díẹ̀ fún wa lábọ̀
òun náà wọ́n á jọ máa ń ṣiṣẹ́ ni tó bá ti ní ẹ lọ ṣe kinní kan òun pẹ̀lú wọn náà ni wọ́n jọ ṣe kì í jòkó ọlọ́lá kó máa jòkó gbogbo tí wọ́n fi láìkì ẹ̀ náà nù gbogbo tí wọ́n fi fọ́ọ̀lù fún náà nù pé kò tí ẹ máa lu àwọn lu ẹrú kò máa ṣàwọn ní ìṣe ọlọ́lá kò máa rán àwọn iṣẹ́ dé tòrútòrú wọ́n jọ máa ṣe dúdú ẹ̀ náà nù Ànábì sàlámù wọ́n jọ ń fọ́ kòtò ní nígbà táwọn á débi òkúta wọ́n ránṣẹ́ pa Ànábì pé òkúta yìí àwọn gbogbo àwọn ti gbìyànjú àwọn ọmọ táwọn ò ṣèlérí ọ̀rọ̀ rẹ̀ Ànábì ní kí wọ́n lọ bomi wá wọ́n dẹ̀ bomi dé Ànábì kí nǹkan sínú omi yẹn ó dẹ̀ tá òdá sí ó dẹ̀ ni wọ́n da omi yẹn sérí òkúta wọ́n da omi sérí òkúta ó ní ẹ bá ń gbé jígà mẹ́wàá ọ̀hà gbé jígà fúnra Ànábì lọ́ làámọ̀ ìlà tí ó làámọ̀ àwọn náà òkúta yẹn àfi bí ìgbà pò wù ni ẹ mọ òwú tutù tá a máa ń tú bí ó ṣe máa tú òkúta yẹn ń tú yẹlẹyẹlẹ ni lẹ́yìn tómi yẹn ti dà sí Ọlọ́run ló mọ ní tá Ànábì ké sómi sallallahu alayhi wa sallam ó jẹ́ nínú àríṣèmọ̀ tí Olúwa ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam ní ojú ogun náà bá Ànábì ṣe wá ń fọ́ òkúta lọ l'Ànábì ń sọ pé ìsìláàmù ní ń wò ní Syria yìí àwọn Lárúbáwá táwọn ń bẹ gbogbo àwọn mùnáfìkì wọ́n wojú ara wọn báyìí pé Syria àwọn tá a wà ní Mádínà bí tí gbogbo ará Mẹ́kà àtàwọn ará tòsí tí gbogbo wọn dìde lé wa lérí táwọn òpin sáà ní kú síbí báyìí eléyìí ń pé Syria lọ́nlọ́hùn ìsìláàmù ló ń wò ní Syria ibi kíyàn máa sọ pé ìsìláàmù ní ń wò l'Amẹ́ríkà yìí ìsìláàmù ní ń wò ní China yìí àwọn tó lágbára jù láyé ń gbà náà nù Ṣáàmù àti Faris Ànábì wọn bí ń la òkúta yẹn ní jígà ní sọ pé ìsìláàmù ní ń wò ní Yamani yìí ìsìláàmù ní ń wò tó ti dé Iraqi ní ìyà àwọn kèfèrí lẹ́nu àwọn mùsùlùmí táwọn ń bẹ inú wọn tún dùn sí ara wọn yá pé bá Ànábì ṣe sọ́hùn náà ní òrì wọ́n tí wọ́n ń ṣiṣẹ́ náà lọ tán ṣe lọ Ọlọ́run tún dẹ ibi sí wọn kò sóúnjẹ ọjà àsìkò tí gbogbo nǹkan dá ilé tán wà tẹ́lẹ̀ náà kan tó jáde kò sí nǹkan lọ́wọ́ wọn àsìkò náà wọ́n tún jáde lọ gbẹ́ kòtò wọ́n wá gbẹ́ débi tí ò sóúnjẹ tí wọ́n jẹ ibi ń pa àwọn sàhábà kò sí strength àti mọ́ ṣiṣẹ́ náà lọ́mọ́ nígbà táwọn kan dé wá bá Ànábì tó jọ bí ìgbà pé wọ́n ń sunkún complain ebi pé ebi ń pa wá ẹ̀ jára mọ́ṣẹ́ ni ebi ni àti jẹun látàárọ̀ àárọ̀ àná mo ti jẹun gbẹ̀yìn kò sókun kò ságbára àwọn ṣe báwọn làdánwò ebi kan l'Ànábì náà bá ṣí ara rẹ̀ sallallahu alayhi wa sallam ó ṣí ikùn hàn wọ́n nígbà tó ṣí ikùn hàn wọ́n rí i pé òkúta l'Ànábì sallallahu alayhi wa sallam mú ló dè mọ́ bí ikùn rẹ̀ nsàlẹ̀ ló fi kó ìfun rẹ̀ sókè kò sí strength lára Ànábì náà mọ́ ebi yẹn ti pọ̀ jù ebi wá pa Ànábì sallallahu alayhi wa sallam débi tá Ànábì wá ń fòkúta support inú táfà Busiri ń sọ pé wàṣádà mi ń sàgàbí ahasha wàtọ̀ wá tátàlẹ́ ìjàrá tí ká ṣe hàn mú tẹ̀ràfàlẹ́ àdámi ebi pa Ànábì ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ ẹ dákun ebi wo ló fẹ́ pa wá nísìn tá a mọ̀ kọ̀mpléènì fọlọ́run tá a mọ̀ bọ́lọ́run ló kọjẹ́ ẹni tọ́lọ̀ ń láìkì jù ẹni tọ́lọ̀ ń tijú rẹ̀ jù nínú gbogbo ẹ̀dá ẹni tọ́lọ̀ ń rán níṣẹ́ ibi sì ń pa bọ́gà bá rán wa ń ṣe láyé lénìí wọ́n rán wa ń ṣe láti ibi iṣẹ́ a máa béèrè gbogbo àwọn allowances àti gbogbo àwọn benefit àti kinní kan owó travelling allowance olówó kinní kan allowance owó flight owó gbogbo comfort ayé la béèrè lọ́wọ́ wọn kíkẹ́ tó lè gbé mi dìde fún business trip kí n lọ represent company mi ẹ gbọ́dọ̀ sanwó flight ẹ gbọ́dọ̀ sanwó hotel tí máa dé sí ẹ gbọ́dọ̀ sanwó kinní kan àtowó oúnjẹ àtowó tí máa fi ilẹ̀ ńlé bá a ṣe béèrè nu Olúwa wa náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ ibi wa ń pa Ànábì bó ṣe rán níṣẹ́ lọ sójú ogun Uhudu njó ní ìtọ́pa ọmọ rẹ̀ kó tó dé wọ́n tún rán níṣẹ́ míì lọ jagun Ahzab ebi sì ń pa wọ́n bẹ́ẹ̀ kò wá complain fọlọ́n ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ju èmi àti ẹ lọ ebi ó ní ọ̀wá pa wá lé ní táwa ti torí ibi mo fẹ́ sìn lẹ̀ Islam yóò gbè mí kí ló dé ebi ń pa mí ń bẹ̀ Ànábì tọ́lọ̀ fi rán ebi pa kò ṣe ní pa ọ́ bó ní wọ́n ṣe special lọ́dọ̀ Ọlọ́run débi tẹ́bi ò ní pa ọ́ Ọlọ́ni wàṣádà àfọ́ olórin àfá Busiri wàṣádà min sagabin ó là Ànábì wá dé min sagabin ebi dẹ̀ lọ́pàá débẹ̀ àṣà àhú ó dé gbogbo àwọn alẹ́ inú rẹ̀ wàtọ́wà tahta al-hijarati kashihan mutarafali àdámì alẹ́ inú rẹ̀ tọ́ fẹ́lẹ́ nì táwọ̀ ọbẹ̀ fẹ́lẹ́ ọwá dé mọ́ bí òkúta gbára hàn sábẹ́ rí pé ẹni tá lọ fẹ́ jó ebi sùn gan òkúta lòun náà dè mọ́nú ó tún wá fún wọn náà ó tún boost mọ́ra àwọn pé ajá sí pé ẹ̀gbọ́ ṣíṣekú wájú wa táàtù ṣe nù ó ajá sí pé sùúrù túkù tí a tún kọ́ lára Ànábì sallallahu alaihi wasallam Ànábì náà sì ni màláìka wá bá màláìka tí ń bẹ ń di àpáta ó ní ṣé kí n sọ àpáta Uhudu yìí tó tóbi jù
ní Madina yìí ṣé kí n sọ di gold kó ọmọ sọlá kó ọmọ ṣe gbogbo ń tó bá fẹ́ ju yìí tí Suleiman alayhi salatu wassalam ṣe lọ. Ànábì ní mi ò fẹ́ n tí ń fẹ́ ni pé kí n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí ó jẹ́rú rasulan abdan nabiyan. Mo fẹ́ jẹ́ ẹrú tí ó jójíṣẹ́ n fẹ́ jẹ́ ọlọ́lá tí ó jójíṣẹ́ ẹrú tí ó jójíṣẹ́ mo fẹ́. Tí nǹkan kan bá ń bẹ tọ́lọ́run bá fẹ́ bùn mi mo fẹ́ kó yọ̀ǹda fún mi tó bá dijọ́ ìṣirò kí n lè sí pẹ́ gbogbo àwọn ìjọ mi yìí àwọn tó bá ṣẹ̀ nínú wọn tí wọ́n tọ́ sí kan wọná mo fẹ́ request mi gẹ́gẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé kó yọ̀ǹda fún mi láti ṣìpẹ̀ wọn. Àwọn ànábì ń béèrè nǹkan léríṣiríṣi lọ́dọ̀ Ọlọ́run ọba ńbẹ́nu wọn tó béèrè ọmọ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run ọmọ ní ń fẹ́ mo ti dàgbà yẹn rọ́mọ bí. Ńbẹ́nu wọn tó béèrè ọlá Suleiman béèrè ọlá Ọlọ́run fún lọ́lá tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí. Ó ní la yanbaghi li ahadin min ba'di tí táyé bá ń jáyé ẹnìkan ò ní sọlá yẹn gan lẹ́yìn mi kò ní sírú ẹ̀ nínú tàn ayé. Ọlọ́run ṣe fún yín ní lérí afẹ́fẹ́. Nígbà tó kan Muhammadu pé kí ni wọ́n ń fẹ́ ká fún wọn náà tí ká sàpáta Uhudu yìí di góòdì fún ọ ní mi ò fẹ́ yẹn. Mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda fún mi àwọn ìjọ mi yìí àṣìṣe wọn àṣìsọ wọn àti yìí tán bá ṣírò kí n láǹfààní àti ṣìpẹ̀ wọn tó bá dijọ́ kan yìí kí n láǹfààní àti sọ pé ẹjọ́ ẹ má jẹ́ wọn wọná tó bá dijọ́ kan yìí. Ọlọ́run sì ṣàdéhùn bẹ́ẹ̀ fún Ọlọ́run ṣàmádéhùn náà ṣe o kọ́ṣẹ́ lérí gbogbo wa ọlá ti tóbi Ọlọ́run àtàánú Ọlọ́run. Naam ebi pa Nabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń gbẹ́ kòtò náà. Ẹ̀rù bà Jábìrù ibn Abdillah tani Jábìrù ẹni tí mo ní wọ́n jọ ń bọ̀ lójú ogun jò ní tí mo ní rìn lẹ́yìn tí ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí ó lálàáfíà àbí tó gun ràkúnmí tí ó lálàáfíà tí mo lá Nabi sallallahu alayhi wa sallam wọn bá ní Ànábì ń béèrè pé ṣó ti márì bàbá rẹ̀ kú sójú ogun Uhudu òun ní ń tẹ́kì àwọn àbúrò rẹ̀ tó ní adélébọ̀ lòun fẹ́ tá Ànábì ní kílé tó fẹ́ ọmọge tí mo náà jọ ń sọ̀rọ̀ bọ̀ wá Madina Jábìrù ibn Abdillah. Nígbà tó rí tá Ànábì sísọ tó rí òkúta ń pé òkúta lòjíṣẹ́ Ọlọ́run fi sọpọ́ọ̀tì inú ẹ̀rù bà aya rẹ̀ já ló wá dá Ànábì pè lẹ́yìn ó lọlé Ọlọ́run sọ fún ìyàwó rẹ̀ pé kí ló kúta nílé ó ní abágbá ilé jọ àárí bí kíni wheat tẹ́wọ́n fi ṣe búrẹ́dì ọlọ wheat nǹkan àárí wheat díẹ̀ ta lè lọ ó sì ní ewúrẹ́ kékeré kan lé wọ́n pa ewúrẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n tààtì náà tiẹ̀ wíìtì ẹ lọ ẹ bá mi ẹ fi ẹ bẹ́ẹ̀kì ẹ kẹ́ fi ṣe búrẹ́dì bẹ́ẹ̀ ṣe máa ṣe. Nígbà tó rí pé ó ti fẹ́ jiná ọwọ́ apẹ̀rẹ̀ ibi fíìdì tí wọ́n ti ń gbẹ́ kòtò ọwọ́ bá Ànábì sàlám ọwọ́ aṣọ fún níbo nkẹ́lẹ́ Ànábì mo ti ní kíyàwó mi ó dáná ó dẹ̀ ti fẹ́ jiná búrẹ́dì ó ti wà ńlẹ̀ ẹran ewúrẹ́ náà ti fẹ́ délẹ̀ àmọ́ oúnjẹ yóò lè kọjú oúnjẹ yẹn méjì àbí yẹn mẹ́ta ó lè pè yẹn méjì kúnra kẹ̀kàn ọ̀rá wáńbò nkẹ́lẹ́ kẹ̀ọ̀rá wa jẹun kẹ̀yẹn ju ara yín tí ó wí bẹ́ẹ̀ tó délẹ̀ báyìí l'Ànábì bá ní gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin sàábé gbogbo ẹ̀yin mùmínì Jábìrù ti dáná fún gbogbo àwọn ẹ̀ka lọ o Ọlọ́run kí ha oúnjẹ kékeré ni kò tó nǹkan ta ní lèrò bá tẹ̀lé Ànábì bíbá ẹ̀ka lọ́lé Jábìrù ẹ̀ wá jẹun ẹ̀ka lọ́lé Jábìrù ẹ̀ wá jẹun wọn bá ń tẹ̀lé Ànábì ó di tìkọ̀ nílé Jábìrù ẹ̀rù bà ìyàwó Jábìrù náà rérò òun náà pé ha wàhálà dé àwọn òní tó lè sọfáìsì gbogbo wọn. Ànábì sàlám ní ẹ ṣá má gbé kúrò lórí iná tẹ́tí lọ ẹ fi ẹran yẹn lẹ̀ lórí àrò tẹ́tí ń tààtì náà yẹn ẹ dẹ̀ fi búrẹ́dì yẹn náà lẹ̀ nínú oven tẹ́tí ń bẹ́ẹ̀kì ẹ̀yẹn ẹ fi ilẹ̀ ńbẹ̀ ẹ má gbé jáde ẹ má gbé kúrò ńbẹ̀. Ànábì fúnra ẹ̀ wá bọ́ sí ìdí àrò ọ bọ́ sí ibi tí wọ́n ti ń bẹ́ẹ̀kì búrẹ́dì ó ní ẹ kọ́fà àdúgbò ẹ̀ òun ni wọ́n ń sáàbù àwọn èèyàn ni wọ́n ń gé ẹran yẹn tó bá ti gé yóò tún pàdé tó bá tún ti gé búrẹ́dì yóò tún pàdé ń fún kálukú ń débẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ń fún wọn lẹ́ran ń fún wọn búrẹ́dì ń fún wọn lẹ́ran ń fún wọn búrẹ́dì. Jábìrù àti ìyàwó rẹ̀ wá lanú lẹ̀ wọ́n wá wò báyìí látòrí èèyàn kan méjì ó di mẹ́wàá kálukú dẹ̀ ń gba tó sufficient fún wọn láti jẹ tí wọ́n fi yó látòrí mẹ́wàá ó dé 20 látòrí 20 ó dé yẹn 30 ló hàn òkè àti ẹ tó pa ewúrẹ́ mi yàtọ̀ sí ewúrẹ́ tí mo ní ẹ pa ní ewúrẹ́ kékeré yẹn náà mo pa oúnjẹ yẹn méjì ọwọ́ adi ní téèyàn 30 40 wá ń jẹ wọ́n wá jẹ gbogbo wọn wá yó. Ànábì wa ní ẹ ṣá kọ́va rẹ̀ síbi tí mo ní ẹ kọ́va wọn sí wọn. Ìyàwó Jábìrù ní èyí tó tún kù Ànábì ní ẹ jẹ ẹ tún fi tọrọ wọ́n láwọn jẹjẹjẹ táwọn ará ilé náà yó àwọn tún fi ṣe sàárà tíyẹn náà tún jẹ́ nínú mírèkù tó ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam lójú ogun náà. Ó tún wá júwe fún wa pé Ànábì Ìsá aládàáni kan jẹ gẹ́gẹ́ bí olórí nígbà tí wọ́n yọ pé kó wá dá oúnjẹ jẹ ká pé wọ́n ní ká pé mi níṣẹ́ mọ̀ àyọ́lọ láyọ́lọ
ó dé lọ́mọ sọ barakallahu fika fáwọn ọmọ kí n kọ́ lọ́wọ́ jẹ lálùbáríkà níjọ́ tá a náà ń bẹ lọ́dọ̀ àwọn àfa wa bá a ti mọ̀ ṣe wàhálà nu láti mọ̀ àwọn àfọ òṣìṣẹ́ wọn ti kún lé ayé àwọn ẹ̀tọ́ tá Ànábì sàlámù mọ̀ ẹ́ gbà gẹ́gẹ́ bí àfa gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ni wọ́n mọ̀ preach fọmọ kíw kí àwọn sàábé mọ̀ gbàgé tẹ̀lé ànábì ni àwọn sàábé wọn mọ̀ mú wọn mọ̀ jẹ́ mọ̀ domi ọ̀sán wà ànábì ni àwọn tá ànábì náà wá ń ṣe fáwọn sàábé gẹ́gẹ́ bí leader wọn ní preach eléyìí ohun tó rọ́ bá wọn wí àdánìkànjẹ yìí ní gbogbo àwọn febi kọ́ ọmọ kí ẹ bá ti wá aṣọ táfà wọ̀ tẹ̀wò yìí táwọn ọmọ kíw rẹ̀ wọ̀ lẹ́ẹ̀tì rí margin tí ó lágbára ń bẹ̀ pé ló múra bí àwọn olówó yìí àwọn ọmọ kíw rẹ̀ sì múra bí àwọn ọmọ alubára ẹ̀rí margin tí ó pọ̀ irú margin yóò sí láàrin Ànábì sallallahu àtàwọn sàhábà rẹ̀ ẹ̀rí pé níbi ìtàn Jábìrù yìí gan kò sí ń bẹ̀ pa Ànábì lọ́kọ́kọ́ jẹun ń sáàfù àwọn èèyàn ni nígbà tí gbogbo wọn jẹ bú tí wọn tán bóyá nígbà náà lòun náà tó wá jẹ tiẹ̀ sallallahu alaihi wasallam ìyẹn náà tún jẹ́ amọ̀rú tí yẹn bá fẹ́ jẹ́ leader gidi tọ́ra àwọn èèyàn tó fẹ́ kó jẹ́ ọ̀fẹ́ 100% loyalty lọ́dọ̀ wọn ọmọ kí ó tó fẹ́ kó fún ọ 100% loyalty ọmọ iṣẹ́ níbi iṣẹ́ tó fẹ́ kó fún ọ ní loyalty 100% tí wọn náà wá ń treat ẹ̀ ní treatment yìí pé ó bá lè kú kó o kú òun gan wò yí pé tí wọn gan bá lè kú dànù kó o kú dànù Ànábì ní di loyalty 100% wọn fún Islam kan ní ìmánì òdodo ìmánì tí ó pé tí ò ní pẹ̀dín bẹ̀tẹ̀ òun náà dodo jura lẹ̀ fún wọn pé gbogbo nǹkan pátápátá kò fi sọ̀rọ̀ alẹ̀ fún wọn kébi mọ́ pa nítorí káwọn náà lè yó àwọn tí wọ́n máa jẹ́ leader gidi nìyẹn nínú tàn wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n wà lójú ogun Ohudu yẹn wọ́n ń gbẹ́ ojú ogun Azab wọ́n ń gbẹ́ kòtò lọ àwọn kèfèrí yẹn ti dé wọ́n ti ń rí kòtò nígbà tán dé tán rí kòtò wọ́n ní ìlàkà yìí kì í ṣe ìlàkà yìí Lárúbáwá definitely ẹnìkan bẹ láàrin wọn tí ì ṣe Lárúbáwá tó fún wọn brain yìí ìyẹn Salmanu ara Faris àwọn Huyay ibn Akhtab pàkúté tí wọ́n dẹ kalẹ̀ lẹ́yìn Madina tú àwọn ìdílé kan tó kù tó jẹ́ ìdílé Yehudi Madina Banu Qurayza pàkúté yẹn ti dẹnu lẹ̀ àwọn Banu Qurayza náà ti rẹ́dì láti support ara Mẹ́kà àdéhùn wọn pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam níta Ànábì dé Madina gbàrà wọ́n ti yapẹ́ àwọn náà ti rẹ́dì láti support àwọn ẹlẹ́bọ ń pé tí wọ́n bá jẹ́ ẹgbàwájú wọlé ẹ má wọrí àwọ̀ padà sílẹ̀kùn bodè ẹ̀yìn fún yín àbí ká bá yín àtáàkì wọn látẹ̀yìn tẹ́yìn bá ti yín àtáàkì wọn láti wájú ẹjẹ́ àmọ́ àánú mọ̀ kó fún wọn látẹ̀yìn Ànábì sallam wá dúró ìró tẹ̀ ní etí pé wọ́n ní àwọn Banu Qurayza ti dalẹ̀ o wọ́n ti rẹ́dì láti àtáàkì wá látẹ̀yìn bá Ànábì sallam ṣe gbọ́ ó dàbí rúmọ̀ Ànábì wá gbé S.A.W ibn Mu'adh dìde àtàwọn sàábì kọ̀ọ̀kan pẹ̀lú rẹ̀ pé ẹ lọ confirm information yìí sóòótọ́ ni àmọ́ o tẹ́ bá ti confirm ìgbà tẹ́ bá dé padà tẹ́ bá fún mi lábọ̀ ẹ má fún mi lábọ̀ yẹn lọ́nà tí ó fojú hàn ẹ má tó bá yẹ pé bó ṣe rí nìyẹn o ẹ má lanu sọ kí gbogbo èèyàn gbọ́ o torí tẹ́ bá sọ tí gbogbo èèyàn bá gbọ́ ẹ̀wì kí ni àwọn ọmọ ogun o kódà àwọn ọmọ mi ní òdodo tẹ́ ń bẹ lérí ìdè ṣètánì lè da máìndì wọn láàmú ká tó wá pa àwọn mùnáfíkì tẹ́ ń bẹ pẹ̀lú wa yìí tẹ́ ẹ bá ti rí i pé bẹ́ẹ̀ náà lórí ẹ̀dá á pè fún mi bákan lọ́nà tí ó fi yé mi nìkan wọ́n sì nígbà tí S.A.W ibn Mu'adh rí i pé bẹ́ẹ̀ lórí tó tọ́ ó dé padà wá bá Ànábì ní kílẹ̀ bá dé ó ní gbígbà pé Yorùbá béèrè pé ẹja àbákan ó ní adolun walqara níta àbábọ̀ ń bẹ́ adolu àti kọ́ra ní o kí ni túnmọ̀ adolu àti kọ́ra ìdílé méjì ta ni wọ́n pretend gbígbà kan wá gba Islam lọ́jọ́ sí yẹn tí wọ́n kó àwọn sàábé bíi 4 tán sì lọ́ọ́ tà wọ́n fara Mẹ́kà tá Ànábì ń ṣe bí lé wọn ìdílé adolu àti kọ́ra S.A.W ibn Mu'adh sọ fún Ànábì pé kílẹ̀ bá pàdé lọ́hùn kílẹ̀ bá bọ̀ S.A.W ní adolu àti kọ́ra ni o ìtumọ̀ ẹ̀ ni pé irú ìdàlẹ̀ táwọn tọ̀hún ṣe lọ́jọ́ sí yẹn náà lábádé o ó ti yá Ànábì sallam pé wọ́n ti confirm ẹ̀ pé Banu Qurayza fẹ́ dalẹ̀ àwọn Yahudi wọ́n ti lòdì àpọ̀ pẹ̀lú àwọn ará Mẹ́kà àtàwọn ẹlẹ́bọ míì tí wọ́n jọ ṣígun wá ẹ tí wò láàkà ìtì ń bẹ̀m̀bẹ̀ ní pé ṣẹ́mọ̀ gbogbo ọ̀rọ̀ náà kọ́ là máa ń nà síta gbogbo aṣọ kọ́ là máa ń sá ní òrùn ẹni tó bá jẹ́ adarí àwọn kankan wà democracy crazy débi pé yóò máa sọ fún wa pé gbogbo information náà la gbọ́dọ̀ ní access sí president àbólórí ìlú ẹ̀ gbọ́dọ̀ máa hide nǹkan kan fún wa
àwọn journalist wà àti gbogbo wọn máa wá dààmú wọ́n máa interview láti gbọ́ gbogbo information pé a ní right ẹ má conceal information kankan láti make proper disclosure kì í ṣe gbogbo nǹkan náà ló ṣe disclose. Imagine ìjọba Nàìjíríà fẹ́ fọ̀nà kan mú àwọn bandit lápèjúwe nísìn wọ́n létí ìkan tó fẹ́ dá wọ́n á wò pé ẹja pè wọ́n fún negotiation tá a bá pè wọ́n fún negotiation tá a bá wí báyìí tá a bá ṣe báyìí láàfin rí wọn mú wọ́n á gbé negotiation síta àbí wọ́n sọ pé àwọn kan fẹ́ san owó kan fún wọn. ṣẹ̀mọ̀ pé kíní yẹn ó máa generate criticism lódò òlù kẹ́ ẹ fẹ́ sanwó fáwọn ọ̀daràn ẹ fẹ́ jẹ́ kíní kan àwọn ò tí ì yó àwọn ò tí ì jẹ́ house lè ní ká máa bọ̀ wá ń pín tán fẹ́ ṣe yẹn ọ̀ràn gì pé kán sọmọ bóyá chief of staff abẹ́nìkan kí lè rí lọ́bẹ̀ tẹ́ fi wà rọwọ́ kí lè tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ fi gbèrú decision bẹ́ẹ̀ ṣé mọ̀ pé kò ṣe disclose ní public pé ètè là ń dá kò ṣe sọ wọ́n mọ̀ wá excuse kan náà fi cover rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe bo kinní yẹn níbo ń kẹ́lẹ́ délẹ̀ títí tí kinní yẹn ó fi ṣàṣeyọrí leadership mọ́ require arú rẹ̀ nígbà míì nkẹ́ wọ́n á ń dètè fún wa àwọn ìjà mọ́ bí ọ̀rọ̀ ń lọ wọ́n ní láti dètè nítorí káwọn nǹkan mi ò lè yọrí yẹn la Nabi sallallahu fi ń sọ fún Sa'd ibn Mu'adh pé tó bá yẹ sí pé ọba pé bó ṣe rí nìyẹn mọ́ lanu sọ mọ́ là mọ́lẹ̀ o dàá pè fún mi ní o yóò ti yé mi àmọ́ tó bá yẹ sí pé Banu Qurayza ò dalẹ̀ tó bá yẹ sí pé information tá a rí yìí rọ ni là á mọ́lẹ̀ síta kí gbogbo èèyàn ó gbọ́ kára wọn kí mọ̀ra àwọn ká tún fi lè boost mọ̀ra àwọn pé no problem gbà tán dẹ̀ rí pé bó ṣe rí nìyẹn wọ́n dàá pé fún Nabi sallallahu alayhi wa sallam àmọ́ bọ́n ṣe wá náwọn fọwọ́ bo information yẹn náà tó ó padà rìn síta wọ́n padà kálukú padà confam yẹn pé bó ṣe rí nìyẹn àwọn mùnáfìkì ti wá bẹ̀rẹ̀ sí ní máa dààmú wọ́n sì ń da àwọn mùmínì òdodo láàmú kí ma wa'adana Allahu wa rasuluhu illa gurura gbogbo àdéhùn tá Nábì ṣe tí ń fọ́ kòtò tí ń sọ pé Islam dé Syria Islam dé kinní kan ni wọ́n ti fẹ́ àtàkì wa látẹ̀yìn yìí àwọn ìyàwó tá a wá filẹ̀ sẹ́yìn ńkọ́ àwọn ọmọ tá a filẹ̀ sílé ńkọ́ wọ́n àtàkì gbogbo wọn èmi ń lọlé o kálukú bá ń yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wàhálà délẹ̀ ní ojú ogun yẹn Ànábì wá ké sí àwọn ará Madina tán jẹ́ Ansar láwọn mùmínì òdodo nínú wọn ni Sa'd ibn Mu'adh yìí wà àtàwọn mìíràn ń pé ìdílé Gatafan agbẹ́pọ̀ àwọn náà kún àwọn Quraysh ará Mẹ́kà láti jà wá lógun ǹjẹ́ yọ tẹ̀yìn lọ́rùn tí ń bá ọ́fà ìdílé Gatafan ní ìdá kan nínú ìdá mẹ́ta àwọn thimarul Madina àwọn nǹkan oko tí ń bẹ ní Madina torí nǹkan oko tí wọ́n ní méjọ náà ní labidun Madina ẹja ìdá kan nínú ìdá mẹ́ta bẹ̀ ká gbé bùn àwọn Gatafan kan lè padà tán bá ti padà lẹ́yìn ará Mẹ́kà àwọn náà ní nọ́mbà tó tóbi jù tán bá padà lẹ́yìn ará Mẹ́kà táàrin yẹn fọ́ yóò tún fún wa ní comfort àti ìfọkànbalẹ̀ pé a lè win ní ogun yìí àwọn ará Madina ní Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó sọ yìí sọ́lọ̀ ń lọ sọ Ànábì ní Ọlọ́run kọ́ lọ sọ wọ́n ní ṣé wọ́n lọ fẹ́ bẹ́ẹ̀ láti inú rẹ̀ àbí àánú wa náà ló ṣe ọ́ débẹ̀ pé ká má bàa pa wá nípakúpa Ànábì ní kì í ṣe pé òun mi bẹ́ẹ̀ bẹ̀t àánú náà ni pé nígbà tí wọ́n ti pọ̀ lé wa lérí gbogbo Lárúbáwá ti dìde sí wa àwọn 10,000 lérí àwa bíi 1,000 kí la fẹ́ ṣe àánú yìí náà ló ṣe mí Sáàdù ní àánú wa mẹ́jọ sí ọdẹ bẹ̀rẹ̀ pé nígbà tí àwọn sì ń jẹ́lẹ́bọ táwọn jó lóòṣà Lárúbáwá kan wọn bíire láti wá báwọn dán wò pé àwọn fẹ́ gba property wa Mádínà bí yóò ṣe wá tún jẹ́gbà tá a di mùsùlùmí tán láti dojo tó bá jọmọ́ ikú arẹ́dí àtikú gbogbo wàhálà tó bá wà ń bẹ arẹ́dí àtikú jú ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam inú Ànábì wá dùn ara rẹ̀ yá wọn lọ́rẹ́ rìn pé ntí confidence yìí náà lòun fẹ́ ṣe ti rẹ́dí wọn làwọn rẹ́dí ṣe tán wọn làwọn ṣe tán ìdí wàhálà yìí wọ́n wá wà tí wọ́n wà ń di kíni ká túnṣe wọ́n ń gbẹ́ kòtò bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe meeting léríṣiríṣi ìrun àlásàrì bọ́mọ wọn lọ́wọ́ ń jọ́ náà wọn rírun àlásàrì kí títí tóòrùn fi wọ̀ òrùn kù díẹ̀ tí ó wọ̀ ni wọ́n tẹ́ realize pé àmọ́ tí ìka àlásàrì ìgbà tí wọ́n fi ṣàlù àlá tán àlásàrì ti jáde òrùn ti wọ̀ àsìkò mọ́gíríbì wọn tó kí àlásàrì lànàbí wa banújẹ́ ìrun tún bọ́ mọ́ wa lọ́wọ́ àwọn pípù yìí tún járí gbé wọn járí ìrun kí ànábì wa ṣẹ́bilé wọn ó wá ṣàdúà ànábì wa bẹ̀rẹ̀ sí ní ṣàdúà ń sọ fọ́lọ́run pé Allahumma munzil al-kitab mo pè wọ́n lọ́wọ́ ọba tó sọ tírà yìí kalẹ̀ kìí ṣe mi ní ìhun lọ́wọ́ ara mi sẹ̀rí al-hisab mo pè wọ́n lọ́wọ́ ọba tó mọ ìṣirò ó ṣe lọ́nà tó yá ehzimil ahzab ìwọ nìkan náà la fẹ́ kọ́ bá wa jagun yìí ó lè dájà
bá mi ṣẹ́ ogun gbogbo àwọn ọ̀tá tó dìde sí mi yìí àdúrà táwa náà lè máa ṣe ni o Allahumma munzil al-kitab ọba tó sọ tírà yìí kalẹ̀ sẹ́ríà al-hisab ọba tó mọ̀ ṣirò ṣe ibi ẹni tó bá bá rẹ̀ nínú ogun àbáwọn ọ̀tá dìde sí àbí wọ́n lérí sí ihzimil ahzab bí wọ́n ti pọ̀ tó lérí mi yìí Ọlọ́run bá ń ṣẹ́gun wọn Allahumma zalzilhum wahzimhum Ọlọ́run bá ń ṣẹ́gun wọn bá ń falẹ̀ ya mọ́ wọn lẹ́sẹ̀ wastura awratina àwọn ilé tá a fi sílẹ̀ àwọn ọmọ tá a fi sílẹ̀ Ọlọ́run bò wá láṣìírí ń bẹ́ẹ̀ mọ́jú wọn tẹ̀yìn ìjà wá lógún wa amin rawatina ẹ̀rù tí ń bà wá yìí Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ Ànábì sallallahu wá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà yìí àdúrà náà dẹ́gbà àwọn kí mùnáfìkì tí ń yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti ń lọlé ẹlòmíì purọ́ ilé ìfowó oúnjẹ lẹ̀ wọ́n fẹ́ lọ wo ìyàwó àtọmọ wọ́n ń sá lọ. ní arákùnrin kan bá dé wọ́n ń pè ní Nu'aym ibn Mas'ud al-Ashja'i nínú àwọn ọ̀ràn gàtọ̀fáànù ni Ọlọ́run kan fi Islam sí lọ́kàn àárín àwọn kèfèrí ló wà nínú àwọn leaders ló wà tó dẹ̀ ní follower tó pọ̀ tóun náà kó wá sáàrin wọn bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi Islam sí lọ́kàn Islam yẹn wá wọnú ọkàn rẹ̀ kò wá disclose of anybody ó wá wá ọ̀nà láti yọ wá nú Madina kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ó wá tẹ́nìkan mọ̀ ó lóun fẹ́ mìtì ànábì sallallahu alayhi wa sallam ó wá sọ fún ànábì lóun àtànábì nìkan pé mo ti gba Islam mo dẹ̀ ní mẹ́mbà tó pọ̀ láàrin àwọn kèfèrí ń bẹ̀ yẹn tán fẹ́ àtàkì yín kí ni kí n ṣe ọ̀nà wo mo lè gbà ràn yín lọ́wọ́ sallallahu alayhi wa sallam ànábì ní òǹkà wa kéré bí wọn náà ṣe rí òǹkà àwọn èèyàn tiẹ̀ náà láàrin wọn bẹ́ẹ̀ ó dangerous ní tí n bá ní o ṣe ní pé ikhzilhum anna já wọn kulẹ̀ fún wa wá ọ̀nà kan láti dàárín wọn rúfa innal harba khuda torí ní tá à ń pè lógun ète ni wẹ́pọ̀nù nìkan kọ́ in fact iṣẹ́ tí wẹ́pọ̀nù fẹ́ ṣe ń bẹ̀ kéré iṣẹ́ tó rí pípé fẹ́ ṣe ń bẹ̀ lọ́pọ̀ jù bá wa já wọn kulẹ̀ ọkùnrin yẹn lọ́wọ́ lọ tún èrò ara ẹ̀ pa ìyẹn Nu'aym al-Ashja'i yẹn ó jẹ́ kúrò lọ́dọ̀ ànábì kí ni kóhun ò ṣe o kí ni kóhun ò ṣe o lọ́ba fẹsẹ̀ kan yà sọ́dọ̀ àwọn Yẹ̀húdì Banu Qurayza tán bẹ lẹ́yìn àwọn ànábì tán ti gbàbọ̀dé tán láwọn fẹ́ àtàkì àwọn ànábì látẹ̀yìn lọ́ba lọ́dọ̀ wọn ó ní ṣe mọ̀ mí àwọn ọmọ èmi ni wọ́n ń pè ní Nu'aym ibn Mas'ud al-Ashja'i ìkànnù àwọn àgbà olóòṣà tó kó ogun wájà Muhammadu tá a wà níbodè ń bẹ̀ yẹn ni ẹ káàbọ̀ ní tí mo wá bá yín sọ rèé èmi ò pẹ̀lú àwọn alábòsí èmi ò pẹ̀lú àwọn alábòsí ó wá purọ́ fún wọn ní o láti fi àwọn ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ó ní Muhammad ti wà ń bodè àwọn àti wà ń bodè ń bẹ̀ yẹn afẹ́ kógun jà àwọn Muhammad sallallahu alaihi wasallam tá a bá ti wíìnì wọn àwọn ènìyàn tá a bá rí wọn wíìnì bákan méjì nínú ká wíìnì wa àbí ká wíìnì wọn tó bá ṣẹlẹ̀ ipá wọn wíìnì wa àbí for any reason apàdà ṣe mọ̀ pé ẹ̀yin àti Muhammadu ni ó kù lẹ̀ yìí àwa bá yín lù yín ni ẹ̀yin lẹ̀ ẹjọ́ ń gbé lù yìí ká tó débi ẹ̀yin àti Muhammadu ni ó kù ń bí bó o lẹ́ ṣe jọmọ líìvù lọ lẹ́yìn ìgbà náà èmi ò bá yá yín làákà ìkan nínú ọgbọ́n lọ́wà kẹ́ ẹ sọ fún ará Mẹ́kà àti gbogbo àwọn olóòṣà yòókù náà tí wọ́n jọ pẹ̀lú ara wọn fẹ́ jà yín lógun tèmi náà ń jẹ́ kan nù wọn tí wọ́n dẹ̀ tí ìmọ̀ ipò ti di mùsùlùmí ẹ sọ fún wa pé àwọn ọmọ wa tó bá jẹ́ gbajúmọ̀ nínú àwọn ọmọ wa àwọn olórí nínú wa ká fi ránṣẹ́ kẹ́ hold wọn hostage kán dàbí ìgbà pé fi wọ́n dógò á fi wọ́n dógò lọ́dọ̀ yín ẹ gbà àwọn ẹ béèrè lọ́wọ́ ará Mẹ́kà pé ẹ fẹ́ rárí dájú pé ará Mẹ́kà ò ní já yín sukọ́tà tó wọn ní yẹ́yìn padà káwọn afẹ́yìn àti Muhammadu ilẹ̀ ńlẹ̀ yìí sẹ́wọ́n bí Muhammadu ṣe sáwọn pé Banu kẹ́hìnú káwọn Yẹhudi ó lé wọn jáde nígbà táwọn náà dalẹ̀ ní o àwọn Banu Nadiri náà dalẹ̀ ó lé wọn jáde yóò lé ẹ̀yin náà jáde tí ó bá wulẹ̀ tiẹ̀ pa yín ẹ sọ fún ará Mẹ́kà yìí pé ẹ ní ìdí àwọn ọmọ wọn kán wá tán bá ń retí support yín o kán má àwọn ọmọ wọn wá kẹ́ fi wọ́n dógò mo dáùtù ẹ pé wọ́n lè fún yín láwọn ọmọ wọn amẹ́bìrì lọ́wọ́ wọn o ní gbogbo wọn bá sì forí korí àwọn Yẹhudi gbà ọ̀rọ̀ wà ń bẹ o ọba là ká ìmú o torí ọ̀dàlẹ̀ ilẹ̀ tán dà yẹn tẹ́lẹ̀ náà wọ́n hàn ní confidence lérí ẹ̀rù ń bà wọ́n tí gbogbo wọn bá lọ tán tó bá kọ àwọn àti Muhammadu kí wá láwàá ṣe báyìí ó tọ́ ni o kíní kan ẹ jẹ́ kí gbogbo wọn dá ọmọ wọn jọ àwọn ẹlẹ́bọ yìí tán bá fẹ́ ká support àwọn tòótọ́ kan dọ́mọ jọ fún wa yóò fi wá lọ́kàn balẹ̀ pé tí ogun yìí bá tiẹ̀ wá padà rí bákan bákan o ẹ̀mí wọ́ balẹ̀ pé náà àwọn ẹlẹ́bọ yìí support wa lẹ́ẹ̀kan náà Nu'aym tún gbéra lẹ́ẹ̀kan náà kò jẹ́ ọpẹ́ ó tún di kámpù àwọn kèfèrí padà ọlọ́ba wọn nù lábẹ́ kámpù wọn àmọ́ ipò ti gbà Islam ọ̀hà ni ọ̀rọ̀ kan bẹ tí mo gbọ́
information kan tẹ̀mí létí nísìnyí ìmọ̀ sẹ́yìn náà ti gbọ́ sí kọ̀dọ̀ kí tí yín ó di sí mo ti gbọ́ pé àwọn Yẹ̀húdí àwọn Banu Qurayza tá a ti bá agree tẹ́ndẹ̀ ti fẹnu kò pẹ̀lú wa ipá àwọn máa attack àwọn Muhammadu látẹ̀yìn mo gbọ́ pé wọ́n ti ń padà ń regret o wọ́n ti ń kábàámọ̀ o pé kò yẹ káwọn dalẹ̀ o ibi táwọn fọ̀rọ̀ sí pẹ̀lú Muhammadu kọ́ yìí o ẹ̀rù ń bà wọ́n kọ́dà mo gbọ́ débi pé wọ́n ti lọ́ọ́ bá Muhammadu báyìí wọ́n ti lọ́ọ́ bẹ̀ pé kó má bínú èṣù ló fẹ́ yá wọn lò kọ́dà láti lè prove fún Muhammadu loyalty wọn mo gbọ́ pé wọ́n náà ń pètèpèrò àti ránṣẹ́ sí yín kẹ́ dá àwọn ọmọ yín jọ fáwọn ẹ̀ ń dá àwọn ọmọ yín jọ fáwọn báyìí dé wọ́n lọ deliver àwọn ọmọ yín fún Muhammadu ni wọ́n kò lé Muhammadu lọ wọ́n sì pa wọ́n lẹ́ẹ̀kan náà láti lè gbára yín gbóná tí wọ́n bá ti pa àwọn ọmọ yín sẹ́mọ̀ pé tí yín ti ta tí mo gbọ́ nìyẹn òyìnbó bó tọ́ ni àbírọ́ wọ́n ní wọ́n ń sọ lọ́wọ́ lòjíṣẹ́ Bani Qurayza dé láti bó wọn láti Banu Qurayza kí lẹ ní fún wa gbogbo wọn tẹ́tí wọ́n ní Banu Qurayza ní kẹ́mi àwọn lè balẹ̀ pé ẹ̀ ní dalẹ̀ afẹ́kẹ́ dá àwọn ọmọ yín jọ fún wa tọ́hún ní iṣẹ́ ti gbọ́ àti ìkófà ńlẹ̀ ifá ń ṣe ìta ní tí mo gbọ́ nù mo gbọ́ pé wọ́n náà fẹ́ pa àwọn ọmọ yín ni òun náà ló fáwọn Banu Qurayza mọ̀ràn òun náà ló tún dé ní bó ṣe dá ní wọn rú nìyẹn wọ́n bá di pé àwọn ará Mọ́kà àwọn kèfèrí náà sọ pé ẹ̀ẹ́nù ìmú dẹ̀ sọ bẹ́ẹ̀ o pé wọ́n fẹ́ pa àwọn ọmọ wa táwọn bíbù ìfẹ́ pa àwọn ọmọ wa tó tọ́ ni wọ́n bá jọra wọn yé mọ́ ìgbà tí wọ́n fọmọ náà ń ṣe àwọn Banu Qurayza náà ní wọ́n ti sọ fún wa náà nígbà wọn ní fa àwọn ọmọ wọn lẹ̀ so wọ́n fẹ́ já wa sí kọ́tà tó wọ́n bá jọra wọn yé mọ́ nígbà tí wọ́n ti dà ní wọn rú tán wà lérí pé ẹja fọmọ náà ń ṣe àfọmọ náà ń ṣe ọ̀rọ̀ wọn ò yéra wọn mọ́ ńlọ́lọ́run náà ṣẹ̀ṣẹ̀ wá sọ àwọn ọmọ ogun tiẹ̀ kalẹ̀ atẹ́gùn Ọlọ́run dẹ̀ sí wọn atẹ́gùn yẹn bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ léyìí tó lágbára nínú agbára Ọlọ́run wa ni pé iṣẹ́ mọ̀ pé dodo Mẹdínà náà mélòó ni àti ibi táwọn kèfèrí wà àbí táwọn ànábì wà àti ibi táwọn Yẹhudi wà atẹ́gùn yẹn ọ̀dà àwọn mùsùlùmí làwọn kọ̀dà àwọn ànábì làwọn Ọlọ́run dẹ atẹ́gùn yẹn bí ìjì ni Ọlọ́run dẹ sí kámpù àwọn kèfèrí gbogbo tẹ́ǹtì tí wọ́n ta síbẹ̀ ó fàyà ó gbé gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan ni wọ́n gbogbo ẹ̀ látẹ́gùn gbé dànù gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ni wọ́n sá lójú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn àti ẹ̀ dúró dera wọn tí kálukú fi ẹni tó padà sí Mọ́kà ẹni tó lọ gbogbo wọn tú kálẹ̀ kan náà Ọlọ́run fàtẹ́gùn tú wọn ká Allahu Akbar ló fi wà nù àdúrà Nábì pé wa hazamal ahzaba wahdahu fúnra Ọlọ́run nìkan ló jagun ahzab àwọn mùsùlùmí ò padà jà ń bẹ̀ mọ́ tí ẹ bá sọ fà kọ̀ọ̀kan tán tara wọn táwọn kọ̀ọ̀kan lọ́gbẹ́ lára kò jù bẹ́ẹ̀ lọ àmójú kèfèrí hàn pé àwọn kèfèrí àwọn mùnáfìkì ni torí ńgbà tọ́lọ́run ti dẹ ẹ̀rù sáwọn kèfèrí àwọn mùmínì ẹ̀rù ni kọ́ta dé dìde látẹ̀yìn kó dìde láti wájú ẹni tó bá ń fọkàn kan ṣe ìsìláàmù ẹ̀dá àmọ̀ lásìkò ẹni tí bá ń fọkàn méjì ṣe pẹ̀lú ròyìnròyìn ẹ̀dá àmọ̀ àwọn kèfèrí àwọn mùnáfìkì sọ́rí tán ń fi ọkàn méjì ṣe ìsìláàmù tí wọ́n fọkàn kan bá Nábì lọ ojú wọn hàn lẹ́ẹ̀kan náà torí kálukú ń yọsẹ̀ pé èmi ò ní kúrukú yìí ikú yìí ti ṣúọ́ jù ikú yìí ti lágbára jù gbogbo wọn yọsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo nìkan ló kù tẹ́ fi mọ ìtumọ̀ kọ́nsẹ́pìtì jihad kọ́nsẹ́pìtì jihad kò túmọ̀ ìpọ́lọ́hún ò lè jagun fún rẹ̀ ṣé wọn nìkan náà ló padà jagun azabu yìí fún rẹ̀ òun nìkan náà lọ́jà àmọ́ jihad dúró lórí wípé ẹjẹ̀ ń dán yín wò ẹjẹ̀ ń wo ta ló fẹ́ ọ̀fà Ọlọ́run ọba lẹ́mìí ẹ̀ ẹni tó bá choose láti ọ̀fà Ọlọ́run lẹ́mìí ẹ̀ Ọlọ́run wa ni ó kéé ọ̀dà yín kẹwọ̀ ọ wà lìjẹ́nnà kò jù bẹ́ẹ̀ lọ fúnra Ọlọ́run ó lè dájà rẹ̀ gbé àmọ́ fúnra ẹ̀ náà ló tún fẹ́ pé mo fẹ́ kẹ́ ẹ tiẹ̀ ṣe kẹ́yìn náà tiẹ̀ gbìyànjú gbogbo kòtò tán wá gbẹ̀ yẹn tí ẹ mọ̀ pé gbìyànjú lásán ni Ọlọ́run ní fẹ́ kẹ́ ẹ ti torí àdúrà fi gbìyànjú lẹ̀ bá Nábì sí ń ṣàdúrà wọn ń gbẹ́ kòtò bó ṣe mọ ṣàdúrà pé Ọlọ́run jẹ́ ń pass exam lọ́mọ kàwé àwọn ẹ̀kọ́ tí yẹn ó kọ́ ń bẹ́nu o bó ṣe mọ ṣàdúrà pé Ọlọ́run jẹ́ ń ṣàṣeyọrí níbi ọjà mi ló mọ̀ polówó ọjà dáadáa ọ̀kan ní mọ̀ kí àdúrà mọ́lẹ̀ ṣàdúrà ìpolówó tó yẹ kó o ṣe ọ̀yàyà tó yẹ kó o ní ìdí ọjà rẹ ọwọ́ àpadodo ẹ̀ tí ó gbọ́kàn ládùúà ó ṣe sábàbí ọwọ́ àbẹ̀lọ́ ó tún ní gbójúlé sábàbí ó gbọ́dọ̀ ṣe sábàbí kó o fàdúrà lẹ̀ ó tún wá gbọ́dọ̀ ṣàdúrà kó o fi sábàbí lẹ̀ Olúwa wa bá wọn ṣe ogun Ahzab 20 days ó lé wọn ní almost bí oṣù kan làwọn kèfèrí yẹn lò lẹ́nu ọ̀nà tán fẹ́ àtàkì àwọn ànábì sallallahu alaihi wasallam tí gbogbo ẹ̀ lágbára fún wọn Mádínà nígbà náà pé tí wọ́n wọlé ni tí wọ́n rí léwọ̀ àbí wọn ní rí iléwọ̀ ẹjẹ́ àdúró bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú bóòtún ni ọ̀rọ̀ ogun Ahzab ṣe tẹ̀síwájú àti bóòlù Ọlọ́run ṣe ṣàlàyé rẹ̀ fún wa ní Al-Qur'an
pẹ̀lú ògo Ọlọ́run níbi tí a tún fi bá wa sọ̀rọ̀. Ọlọ́run má ṣà wọlá iyì tó ṣe fún ànábì àti ìfẹ́ tó ní sí ipò tó fún láwùjọ dúdú ànábì Ọlọ́run. Ọlọ́run má ṣà kẹ́ wa kó gẹ̀ wá ṣe wá lọ́mọ lẹ́yìn rẹ̀ jálẹ̀ má jà kúrò lẹ́yìn rẹ̀ nígbà kan o. Ọlá títóbi Ọlọ́run àtàánú Ọlọ́run já láti bọ̀ tán rí àwa àtàwọn ọmọ tá a bí àtàwọn ìyàwó wa àtàwọn ẹbí wa àtàwọn ará wa. Ọlọ́run Islam tó fi kẹ́ wa má gbà lọ́wọ́ wa. Arzikí fi ṣọ̀rẹ́ wa má fi ṣọ̀tá wa. Gbé wa lékè gbogbo àwọn ọ̀tá wa bó ti gbé ànábì lékè. Ọ̀tá tá a dámọ̀ lọ́tà àtẹni tá a fura sí pọ̀tá ni gbogbo wọn bá ti pọ̀ tó. Ọlọ́run má gbé wa lékè lójú oorun àtojúràn. Ọlọ́run má gbé wa lékè wọn. Ọlá títóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run gbogbo ẹni tára ní Ọlọ́run fún wa lálàáfíà gbẹ́ni tó jẹ gbèsè Ọlọ́run bá wa san. Abádínú sàárè kábáyọnú Ọlọ́run pàdé àtàforíjìn tó bá di kábọ́lọ́run rojọ́ ńjọ́ àlùkìyámà náà jábáyọnú rẹ̀ pàdé. Ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات.